mo kí ẹni tó bá wo ètò mi o, mo kí ẹni tó bá padà wò mí. Mo kí bàbá ṣe ń kíra níkì ọlá. Ìkí ìgẹ̀ ìkí ẹ̀yẹ ìkí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ àjèrè mo ṣe. Ẹ̀là àbọ̀rú, ẹ̀là àbọ̀yè, ẹ̀là àbọ̀ ṣíṣe fún gbogbo wa pátápátá. Ẹ̀rí tí mo kọ ètò mi pé èsì ọ̀rọ̀ fún Olúwo of Ìwó, Ọba Abdulrasheed Adéwálé Telu. Mi ò lè pè ní Telu 1 because Telu ni bàbá àgbà. Ó ní Telu lòun, but so Telu 2 ni kì í ṣe Telu 1. Illusion ni Telu 1. So kó tó di pé a tẹ̀síwájú, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ orin yìí. Ifá ti bá ẹ lọ pẹ̀lú tí mọ́ o, ara nẹ́sẹ̀ bá ẹ Ifá. Ifá orí mi rè o. Òkú àgbọ̀ Ifá làgùn pàdé o, wọ́n jẹ́ ṣẹ́rú ayé o, pẹ̀lẹ́ tí mo dà yó, ó ní máa kó nínú ayé o. Ifá làgùn pàdé o, wọ́n jẹ́ kí n ṣẹ́rú ayé o, ọ̀pẹ̀lẹ́ tí mo gbà fún o, ó ní máa pẹ́ nínú ayé o. Olùtọ́nà ayé lè bá o. Ìyá mi, ẹyin jú. Ifá lásán pé kò lọ bọ̀rí o. Kò lọ bọ̀rí ẹ̀ kò lọ bọ̀lẹ̀. Lọ́bọ̀lẹ̀ lọ́bọ̀ Ṣàngó lọ́bọ̀ yá. Kí lọ́bọ̀ nídìílé tìyá o. Ìpọ̀nrí ayé kan ń bẹ̀ lẹ́nu fa o. Ifá o. Ifá bá mi fà wọ́n wá o. Ọ̀pẹ̀lẹ̀ bá mi tàn wọ́n bọ̀ o. Gbogbo àwọn tó máa ń ṣàánú o. Sọ̀tì ẹ̀jẹ̀. Ifá bá mi fà wọ́n wá o. Ọ̀pẹ̀lẹ̀ bá mi tàn wọ́n wá o. Gbogbo àtọ́ ìyá mi. Ifá ló lè bàjẹ́ tí mo dá lájẹ́ o. Ifá ló lè bọ̀ṣọ́ tí mo jọ lọ́mọ o. Ifá ló lè bọ̀gùn kí pẹ́ lórí ilẹ̀ lára o. Ayé sọ mí kì í lè lálá o. Ayọ̀ bá mi Adémọ́lá ẹ káàbọ̀ o. Ọlá ìlú tó ń bẹ lórí tàtà yóò. Ìdáyé làwọn ìyá mi lè fẹ́ o. Àkàǹkòrò ẹ̀yà borí fún o. Èkó ládé ẹ̀jọ̀ ẹ̀bọ̀ adé gbẹ́nu lédò. Ifá ló jẹ́ ká mọ̀ wọ́n o. Ọlọ́run. Ifá ló jẹ́ ká mọ̀ bá ṣe ń tòló. Ifá ló jẹ́ ká mọ̀ Bá ṣe ń jọba. Ifá ló jẹ́ ká mọ̀ bá ṣe ń dé o. Ifá ló jẹ́ ká mọ̀. Iṣẹ́ ló jẹ́ ká mọ̀ bó ṣe ń jọba o. Mo tún kí wa lẹ́ẹ̀kan sí i. Mo kí gbogbo àwa ọmọ aládé. Mo kí wa pé àbọ̀rú, àbọ̀yè, àbọ̀ ṣíṣe fún wa lẹ́ẹ̀kan sí i. Ó ní àbọ̀rú bọ̀yè, ògbó atọ́. Àsúre ìwòrì fò fún fọmọ Odùduwà. Báyìí láwọn bàbá wa máa ń kíra wọn. Láyé ìgbàanì, láyé àtijọ́. Òyìnbó dé tán ní gbogbo ẹ̀ dojúbolẹ̀. Ẹ̀sìn ní búrẹ́dì tí wọ́n fi kó wa lómi ọbẹ̀ jẹ. Òyìnbó jalè, òyìnbó parọ́, òyìnbó gbébọn. Àìmọye fọ́fadà lóko ìrèké pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ wọn. Ibẹ̀ náà bímọ sí. Àṣéṣù ọ̀dàrà òun kọ́ ni Sátánì. Bíbí ti ṣẹ́jú láyé òde òní. Ìfà ń gbáyé lọ ẹ̀ ò ráyé lóde. So kí là ń sọ ni pé Ifá ń gbáyé lọ. Ìgbà tí Ọ̀rúnmìlà sọ pé ọ̀gbẹ̀rì ò mọ̀. Ìgbà yẹn kò sí íńtánẹ́ẹ̀tì. Ṣé mọ̀ pé ìgbà yẹn bóyá ẹ mọ̀ pé tí Ifá bá máa sọ̀kalẹ̀
ó máa ní nǹkan tó máa ń ṣẹlẹ̀. Gbogbo ọ̀rọ̀ tá a máa ń sọ yìí, tẹ́ bá lọ study Ifá, gbogbo àwọn òwe tá a máa ń pa, ó máa ní nǹkan tó máa ń ṣẹlẹ̀ kí àwọn ọ̀rọ̀ yẹn tó sọ̀kalẹ̀. So bóyá táìmù yẹn, torí akànú Ifá, ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn bàbá wa náà, ìwà táwọn hù lé ní àwọn bàbá ńlá wa la fi jọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n kẹ̀yìn sífá. Bóyá ìgbà tí wọ́n kẹ̀yìn sífá ń gbà náà, Adéyẹmí Kọ́láwọlé ẹ káàbọ̀. Bóyá ìgbà tí wọ́n kẹ̀yìn sífá ń gbà náà, ìgbà yẹn Ifá yẹn sọ̀kalẹ̀ pé Ifá ń gba ayé lọ báyìí ṣùgbọ́n àwọn ọ̀gbẹ̀rì ò mọ̀. Ṣùgbọ́n lélẹ̀ tá a wà yìí, eléyìí tí a wà yìí, ọ̀gbẹ̀rì ti mọ̀ torí íńtánẹ́ẹ̀tì wà. Tó bá ń ṣe nǹkan Brazil, ọ̀gbẹ̀rì ń rí. Ọ̀gbẹ̀rì gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media. Wọ́n ṣe ń ṣe gbogbo àwọn ọdún tó ń ṣe ní Brazil, tó ń ṣe ní South America. Ọ̀gbẹ̀rì mọ̀ pé Ọ̀yọ́túnjí wà South America. Ní ọ̀gbẹ̀rì dẹ̀ mọ̀ pé ní South America yẹn, ní Ọ̀yọ́túnjí wa, pé ìṣẹ̀ṣe nìkan náà ṣe ń bẹ̀. Ojoojúmọ́ ni wọ́n ń bọ òrìṣà ń bẹ̀. Ọ̀gbẹ̀rì mọ̀ gbogbo eléyìí. Ọ̀gbẹ̀rì mọ̀ ipa tí Ifá kó ní ayé àwọn bàbá wa tó lọ sóko ẹrú. Ọ̀gbẹ̀rì mọ̀ pé gbogbo aláwọ̀ dúdú tó ń kó lọ sóko ẹrú pátá pé ìṣẹ̀ṣe wa nìkan ṣoṣo, òun nìkan ló dúró. Ọ̀gbẹ̀rì mọ̀ gbogbo eléyìí, ṣùgbọ́n nítorí nǹkan tí ọ̀gbẹ̀rì fẹ́ jẹ, ọ̀gbẹ̀rì ò ní láyé sọ pé sọ fún àwọn MFM pé Ifá ti gbáyé lọ. Ẹ mọ̀ pé tí ọ̀gbẹ̀rì bá lè sọ fún àwọn MFM pé Ifá ti gbáyé, ẹ mọ̀ pé ó máa ba ìkòkò ọbẹ̀ jẹ́. Àbẹ́yìn mọ̀ pé ó máa ba ìkòkò ọbẹ̀ jẹ́ ni. So nítorí ìdí èyí, kò sí nǹkan tó lè mú kí ọ̀gbẹ̀rì kó sọ fún àwọn MFM. Torí pé láìsí MFM, ọ̀gbẹ̀rì ò lè wà important. Ọ̀gbẹ̀rì kò lè wà important. MFM ló fún ọ̀gbẹ̀rì ní importance. Tí ò bá dẹ̀ sí MFM mọ́, àbọ̀yè ìyá mi, tí ò bá sí MFM mọ́, kò sí relevance mọ́ nìyẹn. So nítorí ìdí èyí, ọ̀gbẹ̀rì kò ní fẹ́ kí MFM kò ní fẹ́ kó já sí. Kò ní fẹ́ kó já sí. Wọ́n lẹ́ni tó bá gbọ́n kò kì í fẹ́ kẹ́ni tó gọ̀ kó gbọ́n náà. Ẹ mọ̀ pé tí gbogbo wa bá ti gbọ́n ó ti parí nìyẹn. So bí nǹkan tí mò ń sọ, bàbá wa Abdulrasheed, tá a bá sọ pé orúkọ yín sí pé ẹrú Rasheed, ẹ bínú torí Abdul ní èdè Lárúbáwá ẹrú ni, Rasheed jẹ́ orúkọ Allah, ara àwọn orúkọ Allahu ni. Tá a bá sọ pé bàbá wa o ẹrú Rasheed o àbí ẹrú Allahu, ẹ máa bínú pé a pè yín ní orúkọ, ṣùgbọ́n ìtumọ̀ orúkọ yẹn nìyẹn tá a bá fẹ́ tú lédè wa. So a rí ètò tẹ́ ṣe, ó yẹ ká ti dá yín lóhùn láti bí ẹnujọ́ mẹ́ta, ṣùgbọ́n torí pé ọwọ́ dí la ṣe ráyè. Ẹ mọ̀ pé ìgbà mi máa wà tó yẹ pé irú àárọ̀ yìí sìn báyìí mi ti wẹ̀, tí bá ti wẹ̀ báyìí tí mo bẹ́ síta kò sáyè mọ́, pé mo ní ẹ jẹ́ ká sáré ṣe léyìí ní nǹkan tún kó kúrò. Bàbá wa á pè yín ní bàbá torí pé orí ìtẹ́ bàbá wa lẹ jókòó sí. So wọ́n dẹ̀ sọ pé Ifá náà ló sọ fún wa pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ Ifẹ̀. Ẹ máa bá mi show love and like, ẹ má jẹ́ kó flag ètò mi o, ẹ̀yin tẹ́ bá fẹ́ràn mi. Bàbá Olúwo Tẹ̀lú Abdulrasheed, ẹ ní pé ìlú Ìwó ti di ìlú mùsùlùmí. Number 1, you said that. Ẹlẹ́ẹ̀kejì, ẹ ṣètò, ẹ ń bu ẹnu àtẹ́lu ìṣẹ̀ṣe, ẹ sọ pé ibi ni ìṣẹ̀ṣe ń ṣe, gbogbo nǹkan ẹ ṣàbẹ̀rẹ̀ sí ní bá, ó pẹ́tẹ́ tí ń ṣe kínní kì í ṣe tuntun. Number 1, bàbá Rasheed, ọlá tó ń jẹ lénìí, tó ń jẹ tó jẹ́ pé tó bá dé àwọn ibi kan bí Mike Adenuga ṣe lówó tó, bí Mike Adenuga bó ṣe ní owó tó jẹ́ wọ́n máa ní kàn kà wọ́n ní Áfíríkà lénìí. Mike Adenuga wà lára àwọn ògo ilẹ̀ Áfíríkà as a whole. Àwọn iyì kan wà tó yẹ pé wọ́n á fún ẹ tí wọ́n ní fún Adenuga. Bẹ́ẹ̀ ni, kí ni ìdí tó ṣe máa gba iyì yìí ni pé torí pé o wà lórí àpèrè àwọn baba ńlá. Ẹ bá mi share fídíò mi, àwọn èrò wọlé, èrò tó ń wò wá pọ̀ torí pé o wà ní orí àpèrè àwọn baba ńlá wa. Ẹ bá mi share fídíò ẹ̀ dẹ̀ jẹ́ ká bá sọ fáwọn èèyàn wa pé à ń ṣètò orí àpèrè àwọn tó ń bú yìí, àwọn tó ń bú
àwọn tó fi ń ṣe yẹ̀yẹ́ yìí àwọn ló ṣe ètò ibi tó jókòó sí lénìí tó fi ń gba iyì tó fi ń gba ẹ̀yẹ tó jẹ́ pé tẹ́ bá débì kan wá máa ní kábíyèsí o kábíyèsí o odindi Ọbásanjọ́ ó wá sáàfin ẹ ó dọ̀bálẹ̀ fún ẹ on a normal day Ọbásanjọ́ ò lè dọ̀bálẹ̀ fún ẹ. Ọbásanjọ́ is old enough to be your father. He's 3 times president of Nigeria. President of the world. Nìyẹn àwa ni OBJ òjò lójú àwa èèyàn ẹ̀ ní òjò lójú. But ní world record Ọbásanjọ́ wà lára àwọn president tí gbogbo ayé respect. Gbogbo ex-president àgbáyé Ọbásanjọ́ ni president wọn. Ọbásanjọ́ dọ̀bálẹ̀ fún ẹ. Kì í ṣe pé ìwọ ló níyì tó yẹn ó dọ̀bálẹ̀ fún ẹ torí ibi tó jókòó sí ni ó bu iyì fún àwọn bàbá ńlá tó ṣáájú ṣùgbọ́n ìwọ bàbá wa Abdulrasheed tó wá lọ jókòó sórí àpèrè yìí wàá máa bu ẹnu àtẹ́lu àwọn bàbá tó jẹ́ kó máa gba iyì lénìí tó jẹ́ pé kó máa gbẹ̀yẹ lénìí òun ni wọ́n máa ń pè ní ìwà ọ̀dàlẹ̀. Ìwà kò sí nǹkan méjì ìwà ọ̀dàlẹ̀ ni. Ìwà ọ̀dàlẹ̀ ni because nǹkan tẹ́ fi interpret culture wa àwọn foreigner ló gbé wá it has nothing to do with us. What you are using now láti fi interpret culture wa Ìfanimọ́lẹ̀ ayé you are welcome. Àwọn foreigner àwọn ló gbé wá àwọn àjèjì ló gbé wá. Àjèjì ló gbé kíní ló gbé wá. Ó wá mú nǹkan tájèjì gbé wá ó wá fi ń interpret ó fi ń tú nǹkan táwọn bàbá tiẹ̀ tán ti dì. Ó dẹ̀ fi ń tú ó fi ń bàjẹ́ ó fi ń rẹ̀ sílẹ̀. Irú ìwà wo nìyẹn? Tó bá ń sọ pé ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe òun ni ọmọ tó tú ẹ̀yìn bàbá ńlá ẹ̀ ṣe. Àwọn ọmọ tó dúró àwọn bàbá wa tó lọ sóko ẹrú ní ayé àtijọ́ yẹn ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe ni wọ́n because kò sẹ́ni a gbọ́ ìtàn ìyá oko ẹrú ṣùgbọ́n wọ́n ní bóyá ní kúkú ni o ní yíyè ni o nǹkan kankan ẹyọ kan báyìí la gbé kúrò nílé ifá yìí ló ń hó lórí wa wọ́n dẹ̀ dúró ti fá lẹ́ẹ̀ni nǹkan tí ìyá táwọn bàbá yẹn jẹ ó dọbẹ̀ lẹ́ni à ń sọ mo báyọ̀ kan sọ̀rọ̀ lánàá wọ́n ń dárúkọ babaláwo kan wọ́n ní pé babaláwo yẹn ti jẹ lọ gan ní South America ní US ó ti jẹ lọ gan ó máa ń ṣe ètò ó máa ń travel á lọ sí Venezuela babaláwo yẹn mo ti rí fídíò kan rí tó ń bọ eégún táwọn òyìnbó ń dọ̀bálẹ̀ fún tó ń foríbalẹ̀ fún tó ń ṣe gbogbo ẹ̀ so ìgbà tí ẹnìyẹn wá ń sọ pé babaláwo yẹn jẹ lọ gan o mo wá ń sọ fẹ́ nìyẹn pé babaláwo yẹn ṣiṣẹ́ mo ní kò síṣẹ́ kankan tí babaláwo yẹn ṣe babaláwo yẹn ló gbé fá lọ Cuba àbóun ló gbé lọ Haiti mo ní àwọn bàbá wa tó lọ sóko ẹrú ló ṣe iṣẹ́ yẹn àwọn bàbá wa tó lọ sóko ẹrú bíi 400 years ago 500 years ago àwọn ló ṣe iṣẹ́ yẹn tí babaláwo yẹn wá ń jẹ ọ̀fẹ́ ẹ̀ lénìí tó yẹ pé tí babaláwo yẹn bá débẹ̀ wọ́n ń fún babaláwo yẹn níyì babaláwo yẹn náà tún wá ń tẹ̀síwájú nǹkan táwọn bàbá yẹn ṣe kò fẹ́ kí ìṣẹ̀ṣe yẹn kò fẹ́ kó parẹ́ níbẹ̀ ó kúrò nílé ó dẹ̀ torí tá bá sọ pé nǹkan tí babaláwo yẹn náà ṣe is a risk of life risk ni kí èèyàn travel kó kúrò Cuba kó gba Mexico lọ kó lọ Haiti kó lọ America ká máa fly is a risk plane lè crash so babaláwo yìí náà ó ń take risk láti lè jẹ́ pé kí ìṣẹ̀ṣe má parẹ́ so Olódùmarè dẹ̀ fi àánú ó fọwọ́ àánú wọ́n sọ pé babaláwo yìí wọ́n ní àwọn ilé ìjùbà tó fún ní mọ́tò tó ń gbé mọ́tò fún wọ́n ní ó pọ̀ gan kò kọ́lé rẹpẹtẹ sí Nàìjíríà o gbogbo owó tó ń rí wọ́n níṣe ló ń ná lórí ìṣẹ̀ṣe ó ń ná lórí ìṣẹ̀ṣe mo wá ń sọ pé ọlá iṣẹ́ táwọn bàbá ti wá ti ṣe wọ́n ń pè accomplishment ní eléyìí òun ṣiṣẹ́ kún ni so
kí ni mò ń gbìyànjú láti sọ ni pé for the mere fact pé àwọn bàbá wa kan ń lọ bẹ́ẹ̀ yẹn wọ́n survive ẹ̀ ìgbà àwọn kan náà wà tó jẹ́ pé wọ́n bá Jésù lọ ní ìlú òyìnbó àádẹ́ rí pé àwọn ìran nínú àwọn bàbá ńlá wa tó lọ àwọn tó bá Jésù lọ́ngbà náà tí wọ́n lè mọ̀ pé gbogbo akọ́lá lágbára gbogbo akọ́lá lẹ́mìí tipátipá takú ti pé kínní yìí tabari lè ní a rí pé àwọn yẹn ìran wọn parẹ́ àwọn yẹn ò tiẹ̀ mọ orírun wọn mọ́ àwọn yẹn ní ẹ máa rí àwọn Africans tí wọ́n á ní aláwọ̀ dúdú ni wọ́n tí wọ́n á ní DNA ni wọ́n ṣẹ̀ lọ ń ṣe DNA láti wádìí ibi tán ti wá ìyẹn àwọn tí wọ́n tẹ̀lé Jésù wọ́n ti pààrọ̀ orúkọ wọn pátápátá bọ̀ ẹ rí pé àwọn tí wọn ò tẹ̀lé Jésù tó jẹ́ pé wọn ò orúkọ wọn ò pààrọ̀ orúkọ wọn gbà yẹn ẹ rí ẹlòmíì half caste ni òyìnbó ni ìyá ẹ̀ kìíní a máa jẹ́ Ifákúnlé ṣùgbọ́n máa dàbí òyìnbó ẹ dẹ̀ rí dúdú míì a máa jẹ́ Ògúnṣèyí kí nìdí ni pé orúkọ ìran yẹn tí wọ́n gbé lọ sóko ẹrú yẹn orúkọ yẹn náà ni wọ́n sì ń jẹ́ ṣe mọ̀ pé orúkọ bẹ́ẹ̀ yẹn á le fún wọn láti lè pa ìran ẹbí rẹ́ mò ń báyọ̀ kan sọ̀rọ̀ ní àná ṣáàná ni mò ń bá sọ̀rọ̀ mo wá sọ pé bí mo ṣe wà yín sí mo ní nílé ìyá mi mo mọ orúkọ bàbá tó bí màmá mi mo ní tí bá ẹnìyẹn pè mí ó dá ipa ara àwọn pé àná àbí jẹta àṣà ń sọ̀rọ̀ ṣá so mo wá ń sọ so èmi ò fẹ́ chipping ọ̀rọ̀ yẹn wọ ọ̀rọ̀ tí mò ń sọ ibọ̀ mo lè chipping tó rọ́ọ̀bá lẹni tí mo bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ọba ni mo wá sọ pé bàbá tó bí bàbá mi mo ní Ẹlẹ́gbẹ́ Adó lórúkọ ẹ̀ ọba ni mo ṣàkà ọmọ tó padà bí Àgéré kó tó bí bàbá tó bí bàbá mi kó tó bí bàbá mi kí wàá tọ bàbá tó bí bàbá mi mo ní mo ka bàbá 5 mo tún wá ka ti granny mi mo ka orúkọ ọmọ ẹ̀ mo ka baálẹ̀ mo ka ìyá mi mo kà mí ó wo mo ní ìyá bàbá mi mo lọ́mọ àkàlà ni ó wá sọ pé ẹni wá sọ pé ó ga o àǹtí pé irú èèyàn bíi tèmi làwọn náà nídìí ní àsìkò yìí o tí ò gbàgbé ìtàn mo wá sọ fún pé àgbàlagbà ló tọ́ èmi kékeré pé ìgbà táwa kéré wọ́n máa kó wa sí compound wọ́n máa pàtàn fún wa wọ́n á sọ history wa fún wa gbogbo history mo ní pass mo ní so gbogbo history ni mo mọ̀ mo wá sọ pé mo wá sọ pé mo ní àwọn oríkì kan wà peculiar ní family mi ó wá sọ pé ó máa jẹ́ bí oníkòkò ni mo ní nílé bàbá mi mo náà máa ń pè wá ní ọmọ ajígẹ́lẹ́ wọlé owó mo ní lọ́dọ̀ àwọn grandma mi mo náà máa ń pè wọ́n ní ọmọ aláyéré owó wọ́n tún máa ń pè wọ́n lọ́mọ ẹlẹ́yọ owó mo ní nílé màmá tèmi gangan ilé bàbá màmá mi mo náà máa ń pè wọ́n ní ọmọ abúlẹ̀ ṣòwò mo ní ìyá bàbá mi náà mo ní wọ́n tún máa ń pè wọ́n ní ọmọ kinní kan owó mo ní ìyá tó bí ìyá mi màmá Adémóyègún mo tún kí oríkì mo ní so gbogbo bí ọ̀rọ̀ bí owó mo wá sọ fẹ́ nìyẹn pé ṣé kí n ṣe the same thing gan ni gbogbo wọn sọ tó lúkàlùkù ṣà ń ṣe tiẹ̀ pé ṣó mọ̀ pé ní olden days àwọn tó máa ń intermarry gbà yẹn kì í ṣẹlẹ̀ sí ló ṣẹ̀ máa ń ṣẹlẹ̀ àwọn noble people ló máa ń intermarry láyé àtijọ́ bó ṣe jẹ́ pé láyé ìsìn báyìí ọmọ gọ́vnà alọ́fọ́mọ president láyé àtijọ́ náà ẹ mọ̀ pé àwọn òyìnbó ló wá downgrade traditional institution wa one of the reasons tí àwa ẹ ṣe jáde nìyẹn pé a ò program ìtàn ti ṣe fún wa láti bring traditional institution wa down yes money láti bring traditional institution wa sísàlẹ̀ àwa máa padà bẹ̀rẹ̀ sí ní ṣe ètò torí ọjọ́ iwájú torí tí a bá bẹ̀rẹ̀ sí ní bà traditional institution wa jẹ́ traditional institution yìí wà lára nǹkan tó jẹ́ heritage wa tó dẹ̀ jẹ́ pé tó bá ti lè collapse ìran wa máa collapse ní ìṣépè o because ó ní is a sacred institution tó ní májẹ̀mú tó rọ̀ mọ́ ẹ bá wa share ètò wa is a sacred institution àfi tó bá yẹ pé Facebook wọ́n tún ti gbé pẹ́ẹ̀gì lé wa lórí àwa òkúkú mọ̀ so
àwa ń ṣe bẹ́ẹ̀ ń ṣàlàyé fẹ́ nìyẹn pé so because of that a ní láti ṣe àlàyé a ní láti bẹ̀rẹ̀ sí máa ṣe àlàyé fúnra wa àwọn generation tó wà ń bẹ̀ yìí wọn ò dédé bára wọn nínú nǹkan tó ń ṣe yìí àwọn bàbá wọn ló kó bá wọn bó ṣe kó bá wa ṣe mọ̀ pé gbogbo àwọn bàbá wa tẹ́lẹ̀ oníṣẹ̀ṣe ni wọ́n respect so àwọn bàbá wa tó padà gba ẹ̀sìn àjèjì àwọn ni wọ́n pàṣẹ nǹkan tí ò yẹ kán pàṣẹ sí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lórí traditional institution wọn ò lẹ́kọ̀ọ́ mo sọ́rí láti sọ torí láyé àtijọ́ ó ní ẹ̀kọ́ tó máa ń fún ọmọ tó bá bí nílé ọba gan tó kàn yẹ pé ilé ọba ni ẹ róyà ó lẹ́kọ̀ọ́ tó máa ń kọ́ mo ti sọ kinní kan tá bá ń sáwọn eré ìròbóyá èèyàn fi ń proud gbà tí mo kéré ìyá grandma mi ó máa ń so iyùn ìlẹ̀kẹ̀ iyùn ó máa so sí mi nídìí á fi àkún òun ni mo ṣe láìkì ìlẹ̀kẹ̀ àti kékeré ni mo ti máa ń lò á fi àkún sí mi lọ́wọ́ báyìí á ní ọmọ ilé ọba ni ẹ nílé ìyá ọmọ ilé ọba nílé bàbá pé wọn kì í rí ọmọ ọba kan má rí dànsákì lára ẹ̀ so kí ni mo try láti sọ ni pé ó ní bó ṣe máa ń kọ́ àwọn ọmọ ilé ọba ó ní bọ́dẹ̀ ṣe máa ń kọ́ wọn ní ọkùnrin náà torí pé gbogbo ọmọ ilé ọba potential wọn máa ń jẹ́ warrior wọ́n tún máa ń jẹ́ ológun tẹ bá lọ wò ẹ rí pé kò sí tẹ bá rí ilé ọba kankan tẹ bá gbọ́ oríkì wọn ẹ máa rí ogun bẹ̀ gbogbo wọn ọkùnrin wọn gbọ́dọ̀ jẹ́ jagunjagun wọ́n gbọ́dọ̀ jẹ́ jagunjagun wọ́n ṣe máa ń kọ́ wọn láyé àtijọ́ nìyẹn wọ́n dẹ̀ máa ń ṣiṣẹ́ ọlọ́dẹ wọ́n máa ń ṣe iṣẹ́ ọlọ́dẹ wọ́n máa ń ṣe jagunjagun ṣé mọ̀ pé ọlọ́dẹ àti jagunjagun ṣé mọ̀ pé iṣẹ́ ministry department Ògúnlákáyé Ọ̀ṣìnmọlẹ̀ ni department Ògúnlákáyé àbọ̀n tún ti report page wa ni department Ògúnlákáyé Ọ̀ṣìnmọlẹ̀ òun ni ọdẹ gbogbo àwọn ilé ọba àwọn ọkùnrin tó wà nílé ọba wọ́n máa mọ̀ that's why tẹ́ bá gbọ́ story kan tó sọ pa Ọ̀rànmíyàn Ifẹ̀ wọ́n lọ́rànmíyàn Ifẹ̀ wọ́n ní ó ní mo ṣẹ̀ṣẹ̀ tún gbọ́ yẹn recently wọ́n ló níbi tó ti ń rọ ìbọn ó ń rọ ìbọn àwọn kinní nǹkan ogun Ọ̀rànmíyàn nílé iṣẹ́ nígbà tó wà láyé tó tún máa ń export ṣe understand lélẹ̀ táwa lọ ra ń sìn táwọn Chinese ń ṣe ní táìmù Ọ̀rànmíyàn ṣe mọ̀ pé Ọ̀rànmíyàn ọlọ́dẹ ni Ọ̀rànmíyàn tún jẹ́ ológun Ọ̀rànmíyàn jẹ́ ọmọọba is a very strong man Ọ̀rànmíyàn ń ṣe ìbọn ó ní àwọn tó train tó ń ṣèbọn Ọ̀rànmíyàn máa export ìbọn tentacle Ọ̀rànmíyàn ó dé gbogbo Ethiopia yẹn Ọ̀rànmíyàn jagun gan Ọ̀rànmíyàn is a big hero Ọ̀rànmíyàn Ilé Ifẹ̀ is a very strong historical figure very strong historical figure ni Ọ̀rànmíyàn ní ilẹ̀ káàrọ̀ àjíire so gbà tí àwọn tó kó wa lẹ́rú tí wọ́n dé tí wọ́n wo system yẹn tí wọ́n ti kó àwọn bàbá wa kan tí wọ́n ti kó wọn lọ sí oko ẹrú wọ́n ti kó wọn lọ sóko ẹrú gbà tán padà wá náà wò pé kí tún ni ọ̀nà tá fi lè bá yé àwọn ilé ìjẹ́ òun náà ṣe padà wá fún wa ní nǹkan tó ń pè ní reverse psychology tó fi ṣe indoctrination fún wa indoctrination tó máa láti ṣe fún wa ni pé láti tàn wá education ta nílé ni ta ń sọ pé wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ education náà ń pè ní ẹ̀kọ́ ẹ lọ ka story ní western world ní royal family wọn kì í lọ sí school wọn lọ sí school ta lọ yìí ìgbà tán ti wá dálé ìwé yẹn lẹ̀ fún wa àwọn ò kì í lọ because ilé ìwé yẹn àwọn Rome ṣe fún indoctrination ni tó bá ti pass through ilé ìwé yẹn o máa lose heritage ẹ̀ṣẹ̀ mọ̀ àti kékeré náà máa ti kọ́ ẹ so tẹ́lẹ̀tẹ́lẹ̀ even ní UK yìí Queen Victoria gan ò lọ ọba tó kọ́kọ́ lọ bí kò tí ju 100 ṣé bàbá kún ìlú kọ́kọ́ lọ wọ́n ò ìyẹn kí ni mo ń try láti sọ ni pé wọn ò kì í lọ torí education tá à ń pè ní education yìí indoctrination ló ń jẹ́ purpose ẹ̀ ni láti change heart wa kí gbogbo ayé lè wà unified kí gbogbo wa máa ronú bákan torí gbogbo race ló ní means of their own education
everybody ló ní ọ̀nà tó fi ń kọ́ àwọn èèyàn títí ẹ̀. Ifá wa láti Èjì Ògbèdé Ọ̀fúnṣẹ́ ẹ̀kọ́ ni. Wọ́n ní Isaac Newton òun ló sọ law of gravity fún wa, ṣùgbọ́n kí wọ́n tó bí Isaac Newton Ọ̀rúnmìlà ti sọ pé lálá tó ròkè ilẹ̀ ló ń bọ̀. Ṣèbí law of gravity ni pé kí nǹkan lọ òkè kó wá sísàlẹ̀. Kán tó bí Isaac Newton Ọ̀rúnmìlà ní lálá tó lọ sí òkè o ilẹ̀ ló ń bọ̀. Ìyẹn kán tó bí Isaac Newton. Wọ́n ní pé elastic limit ó ní ó ti sún mi kò gírí, ó ti sún mi kò, tí nǹkan bá sún ẹ kò gírí, ṣe bóyá elastic limit nìyẹn. Wọ́n ní law of action and reaction. Wọ́n ní to every force there is an action and a reaction. Ifá ní tó bá sọ òkò sí ọ̀pẹ, kí ló sọ pé ọ̀pẹ máa ṣe? Ó ní ọ̀pẹ á máa dá padà. That is action and reaction. Law of nature táwọn bàbá wa ń pè lógèdè. Tó bá ní pé ojú oró ló máa ń lékè omi, òjì bàtà ló ń lékè odò. Tẹ́ bá gbé tójú oró ní ìgbà kí ló máa wà? Orí omi ló máa wà. Òun náà ń pè ní àṣẹ ọ̀rọ̀. That is nature. That is law of nature. Gbogbo eléyìí ló wà nínú Ifá. Ìyá mi Tinúọlá. Gbogbo eléyìí ló wà nínú Ifá. Ṣùgbọ́n ìgbà tẹ́ lọ ń kọ ní school ní English, ẹni òyìnbó ló wá kọ yín. And all this knowledge làwọn bàbá ńlá ti yín ti ní kó òyìnbó tó dé. Gbogbo ìmọ̀ yìí làwọn bàbá yín ni. Torí pé tí àwọn bàbá yín ò bá ní, àwọn kan ò ní ba nílé ayé. Sọ́fíọ̀s Àrùnmí, màá block ẹ tó bá wá ń bèrè nonsense question lọ́wọ́. Mo ń ṣe tíṣì má wá disturb mi. Tó bá fẹ́ mọ anything, padà wá. Tó bá disturb mi tó kọ nonsense tó máa distract mi, màá block ẹ. Màá yọ ẹ, màá suspend ẹ primarily from my post. Torí o ń ṣe baby nínú o ń ṣọmọdé. Tó o bá fẹ́ mọ̀ tán, o ṣe lọ máa bá àwọn babaláwo kó lọ máa bèrè question lọ́wọ́ wọn, àbí o ń ṣe èrè ni, màá suspend ẹ. Tó bá tún ṣòṣì bí, màá suspend ẹ. Tó bá ti behave lénìí, màá block ẹ. Ó lè padà rí show mi o, màá fún ẹ ní temporary blockage. Tó bá tún ṣòṣì bí, anybody tó bá dẹ̀ ṣòṣì bí, màá block ẹ. Tí bá ń ṣe teaching, má mọ̀ wá ṣe distraction òṣì lọ́dọ̀ mi. Kò sí Muslim tó ń ṣe teaching táwa ń lọ kọ òṣì lọ́dọ̀ wọn. Kí ni problem ẹ? Àbó ń ṣe èrè. Tó bá tún ṣòṣì bí, màá yọ ẹ. Èmi mo ní page, mo dẹ̀ lè yọ anybody. So kí ni mo try láti sọ ni pé law of nature. Wọ́n ní ojú oró ló ń lékè omi, òjì bàtà ló ń lékè odò. Ṣé ti rí pé àṣẹ ni? Àṣẹ ni. Àṣẹ ni. Bọ̀ ń gbàtà dé school, wọ́n sọ fún wa pé òyìnbó wá kọ́ wa. Wọ́n wá ṣe wá sọ fún wa pé èèyàn kan tó bí ní 400 years ago, òun ló ṣe discover kíní yẹn. Ọ̀rọ̀ tí wọ́n ti ń sọ thousands of years kan tó bí bàbá ẹ̀. So which means that gbogbo nǹkan tí wọ́n padà kọ́ wa, tí wọ́n sọ pé àwọn discover, àwọn náà get it from ancient knowledge ni wọ́n ti bring it out. Lẹ́yìn tí wọ́n gbé jáde kúrò nínú ìmọ̀ láíláí, wọ́n wá ń sọ pé wọ́n sọ di ẹ̀kọ́. Àwọn ẹ̀kọ́ táwọn bàbá ńlá wọn náà ń pass from one generation to another, from one generation to another. Òun náà wá padà kọ síwèé tó wá ń ṣẹ̀ṣẹ̀ wá ń parọ́ fún wa pé ọmọ 20 years òun ni ó wá discover ọ̀rọ̀ tí àwọn bàbá láíláí ti ń sọ. Àwa náà torí pé MFM ni wá, a ò ṣe research, a dẹ̀ gbà pé àwọn Isaac Newton àwọn ló discover nǹkan tá à ń kọ́, a dẹ̀ ń gbé ògo fún àwọn òyìnbó. Ókè, bí nǹkan tí mò ń sọ nípa River Niger, tó bá sọ pé who discover River Niger, gbogbo wa ni mo ṣe àfiṣe exam ní school. Tó o bá sọ pé Mongo Park wá fail. Meanwhile, River Niger lọ́dọ̀ wa wọ́n ń pè ní odò Ọya.
tí Ifá sọ ìtàn odò Ọya ìmọ̀ Ọ̀yọ́ ilé tá à ń sọ Ọ̀yọ́ àkọ́kọ́ gọgọgọ Ọ̀yọ́ ilé etí odò Ọya náà ló wà kì í ṣe Ọ̀yọ́ tí ìtàn sọ sí kì í ṣe Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ this is the latest settlement Dáúdà ẹ̀yin lókun ẹ káàbọ̀ so this is the latest settlement Ọ̀yọ́ àkọ́kọ́ gọgọgọ side river Niger yẹn ló wà ibi tó ń pè ní odò Ọya ibẹ̀ ló wà. Àwọn òyìnbó dẹ̀ wá sọ fún wa pé Mungo Park ló ṣẹ̀ṣẹ̀ wá láti Europe tó ṣẹ̀ṣẹ̀ wá rí odò táwọn bàbá wa settle sétí ẹ̀ tí wọ́n ń gbabẹ̀ kọjá tí ìtàn ń sọ fún wa tí Ifá ń sọ̀tàn ibẹ̀ yẹn fún wa. Òyìnbó ní Mungo tá a bá dẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ wa nílé ìwé tá a bá sọ pé tọ́mátà ló dọ̀jọ́ ẹ tá a bá sọ fún àwọn bàbá ńlá wa ló discover a máa fail a bá ní fail a fail. Nínú ìṣẹ̀ṣe wa a ní òrìṣà ìbejì òrìṣà ní ìbejì lọ́dọ̀ wa ẹ̀dùn ìbejì tí great grandmother mi ní pure gold ni mo ṣe gbọ́ pé wọ́n jí lọ ni ó dùn mí gan o kálẹ̀ mi ti mọ̀ ṣé máa tiẹ̀ ti tọ́jú ẹ̀ gbogbo àyẹn náà àwa náà sọ pé wà demonic làwa ń pè gold ni wọ́n fi ṣe ọ̀dọ̀ àbúrò wọn tó àná ti jí lọ recently gold ni ẹ̀dùn ìbejì yẹn tí great grandmother wa ní tí ara wa bá ń gbóná tó bá ti bu omi tútù sí tó ń fún wa mu ẹ̀rọ ni ara wa dẹ̀ máa yá kò sí bára ọmọ ṣe ń gbóná but àmọ́ value ẹ̀ àmọ́ yìí ẹ̀ àṣẹ Èdùmàrè bàbá wa àmọ́ yìí ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá parọ́ fún wa pé Mary Slessor òun ló wá stop pé kán má pàbejì mọ́ tó dẹ̀ jẹ́ pé Táyé Lolú èjì rẹ̀ òrìṣà ni wọ́n Alákẹ́yìndé gbẹ̀gbọ́n àwọn ọmọ tó jẹ́ pé wọ́n bu ọlá fún wọn wọ́n máa bu wọ́n tún máa ń ṣe ẹ̀wà fún wọn mo rántí pé ìgbà tó ń bí èmi nsìn àti mo kéré dàda ni mí àwọn ọmọ tó wá bí lẹ́yìn mi kì í ṣe màmá mi ló bí wọn ṣùgbọ́n inú ilé kan náà ti bí wa àwọn lọ́jọ́ tí mo ń ṣe birthday gangan náà bí wọn ìbejì ni wọ́n so tó bá ti ń ṣe ẹ̀wà fún mi tó bá ti sọ pé dáadáa ṣẹ̀wà lé ní ọmọ ẹni ebi pa kó wá jẹ dáadáa mo sì gbọ́n díẹ̀ mo sì mọ̀gbà tán ṣe ń ṣẹ̀wà fún mi kékeré ọjọ́ mẹ́jọ náà máa fi ń ṣẹ̀wà wọn káwọn ọmọdé jọ wọ́n ṣe dáadáa ṣẹ̀wà lé ní ọ̀run ebi pa kó wá jẹ ìgbà tí mo wá ti ń dàgbà tí mo ti ń gbẹ̀sìn tó bá ti pín wọn mi ní ìyá dàda inú máa ń bí mi mi ìfẹ́ kọ́ máa pè mí ní dàda torí kàn ti sọ pé kìíní ìgbà tí mo ti wá gẹrun ńgbà yẹn ṣùgbọ́n tí bá fi irun yẹn lẹ̀ fún wọn á tún ràn padà so kí ni mo ń try láti sọ ni pé tó bá ti wá ń ṣe tàwọn Táyé Kẹ́hìndé náà wá ní Táyé ṣẹ̀wà lé ní o ẹni ebi pa kó wá jẹ Kẹ́hìndé ṣẹ̀wà lé ní wọ́n jọ máa ń ṣe ẹ̀wà fún wa pọ̀ ni wọ́n dẹ̀ wá sọ fún wa pé ṣé òyìnbó ló wá kọ́ wọn pé kí wọ́n máa ṣe ẹ̀wà kì í ṣe lecture tí mo ń ṣe nìyẹn but I can go about it later then ẹ̀la ò kì í ṣe Jésù we have made teaching on it we are going to do teaching on it I am doing another program now I might come to it ẹ má distract me so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé àwọn òyìnbó ṣẹ̀ wá sọ fún wa pé Mary Slessor ló ṣẹ̀ṣẹ̀ wá sọ pé káwọn bàbá wa má pàbejì wọn ìbejì tó máa ń sọ pé tó bá wọlé Ọlọ́run ó wá sọ alákìísà ó sọ alákìísà dá láṣọ ẹ wo báwọn bàbá wa ṣe gbé ìbejì ká wọ́n ṣe pọ́n ìbejì lé Olúwo ṣe prógráàmù kan ó lọ sí chọ́ọ̀chì kan tó ń sọ nínú chọ́ọ̀chì yẹn pé gbogbo ẹ̀yin ìbejì tẹ́ wà ń bí pé kán máa dúpẹ́ lọ́wọ́ òyìnbó pé tí kì í bá ṣe àwọn òyìnbó ni yí pé wọ́n bá ti pa wọ́n pé òyìnbó ni ò jẹ́ kán pa wọ́n mọ́ lẹ́nu odidi ọba aládé ọba tó jókòó sórí àpèrè àwọn alálẹ̀ tó ń bu ẹnu àbùkù bo ibi tó wà mo ń bá àǹtí mi kan sọ̀rọ̀ lánàá mo ń ṣàlàyé fún wọn mo bá àǹtí mi kan sọ̀rọ̀
èmi àti èèyàn kan náà sọ̀rọ̀ mo wá ń sọ mo ní ibi tí wọ́n brainwash wa dé tí èèyàn bá nísìnyí táwọn èèyàn bá lọ sí ìdí Ògún tí ní ẹ jẹ́ kí n sọ ok ẹ jẹ́ kí n tiẹ̀ ṣí pain mo sọ pé mi fẹ́ máa sọ̀rọ̀ Yorùbá nation mọ́ màá máa sọ náà o torí a lè ṣoko ẹrú sí Nàìjíríà tí bá kàn sọ pé mi ò ṣe Yorùbá nation kì í ṣe pé mo sọ pé mi ò dúró fún òmìnira ìran mi o ẹ má ṣì mí gbọ́ o torí mo mọ̀ pé Nàìjíríà kò lè pè wá ó di dandan káwa ọmọ aládé ká kúrò nínú oko ẹrú gbogbo ọ̀nàkọnà tá a bá lè máa fi kúrò bó jẹ́ restructuring ni ló máa jẹ́ kó yá kó lódùmarè jẹ́ kó yá èyí tó bá máa fi yá fún wa ká kúrò. So kí ni mò ń sọ ni pé ẹ rí pé ní 2022 ẹni tó bá rántí ìgbà tí ìyá Onítìrí kọ́kọ́ declare Yorùbá nation tí bàbá Akíntóyè wá ṣe press conference ọmọ èṣù you are welcome Àlàní Ọláògùn ẹ káàbọ̀ tí bàbá Akíntóyè wá ṣe press conference tó wá sọ̀rọ̀ láti Benin Republic pé òun ò mọ nǹkan kan nípa declaration o dóòótọ́ òun sọ fún ìyá Onítìrí pé kó jẹ́ káwọn follow due process pé ìyá Onítìrí ni ò gbà àwọn kan wá ń ṣe program àwọn wòlíì wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé bàbá ṣépè wọ́n bẹ̀rẹ̀ sí ní kasam wọ́n ń ṣépè fún bàbá wọ́n ń pàṣẹ kíní bó ṣe máa rí ni wọ́n ṣà ń ṣépè lọ́jọ́ yẹn ara mi ò lè gba kíní yẹn gbà tó yá mo kúrò bẹ́ẹ̀ wòlíì náà pé àwọn wòlíì bí àwọn CAC bí àwọn kíní wọ̀nyẹn bí kérúbù àbí kọ̀wé ṣàmù wọ́n máa wo àwọn CAC ló máa ń ṣe kíní yẹn jù tó máa pàṣẹ báyìí tó máa ṣépè tó tẹ́ bá lọ sí chọ́ọ̀chì bàbá Gbádébọ̀ tó á ní gbàdúrà wà ní orúkọ Jésù gbogbo alápàtà òde ọ̀run máa bá mi ṣáwọn pa gbogbo àwọn tó ń ṣe mí àwa náà máa ń gbà ní ṣọ́ọ̀ṣì gbogbo ẹni tó ń ṣe mí o alápàtà ọ̀run o wọ́n á ní kẹ́ pa alápàtà ọ̀run lẹ́ẹ̀méje ẹ mú idà yín báyìí ẹ máa ṣáwọn àwọn máa gba àdúrà yẹn pé kí alápàtà ọ̀run kó máa ṣá àwọn èèyàn ẹjọ àwọn tá ń gbàdúrà pé kí alápàtà ọ̀run ṣá yẹn ṣé Ìgbò ni wọ́n àbí Haúsá ṣèbá àwọn ara wa náà lábìlí pé ó ń ṣe wá torí kò sọmọ Yorùbá tó ronú pé tógun bá ń jà ẹ́ ọmọ Káàárọ̀ Oòjíire kò lè ronú pé Ìgbò ló ń ṣe òun kò lè ronú sí pé òyìnbó ló ń ṣe òun kò lè ronú sí pé Haúsá ló ń ṣe òun ó bìlí pé àwọn fámìlì òun nílé bàbá òun ni àwọn tó ń ṣe òun yẹn wà àbí nílé ìyá òun àbí nílé ìyá bàbá òun ó ṣàgbà yìí pé ogun ìdílé ni pé so àwọn tó wá ń gbàdúrà yẹn pé alápàtà ọ̀run bá mi ṣá wọn bá mi pa wọ́n run ará ọ̀run o máa pa wọ́n run Olúwa bá mi rọ̀jò náà lé wọn lórí ikú gbígbóná ikú tẹ́nìkan ò kú rí fi gbé wọn dè fi pa wọ́n àwọn tó dẹ̀ ń ṣe ìpè fún yẹn fámìlì ẹ ni wọ́n o tí ẹ bá ṣe ìpè yẹn tán wọ́n ní praise the Lord hallelujah praise the Lord hallelujah wọ́n pàtẹ́wọ́ fún Jésù tí ẹnìkan bá wá lọ sí ìdí Ògún lákàáyé Ọ̀ṣìnmọ̀lẹ̀ tó wá náà ní Ògún onílé Ògún oṣù onílé Ṣàngó lónílé náà Ògún lákàáyé Ọ̀ṣìnmọ̀lẹ̀ olómi nílé fẹ̀jẹ̀wẹ̀ fàtọ́sílé fi mọ̀ kí mo búra ọjọ́ tí Ògún bọ̀ Ògún onílé kángun kan Ògún òkè ọ̀run ẹ̀wù ẹ̀jẹ̀ ló wà lọ́rùn aṣọ ìmọ̀ ló fi bora Ògún onídà iná gbogbo àwọn ọ̀tá mi Ògún bá mi ṣá wọn balẹ̀ Ògún ṣá wọn balẹ̀ Ògún bá mi pa wọ́n nípa ìbọṣú bá mi ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣojú Ṣàngó onílé iná o ará o máa pa wọ́n wọ́n ní níbi tí ayé lajú dé yìí pé ìkà ni wọ́n ní ayé wọ́n lẹ́ni mà níkà o ó mà níkà o wọ́n ní ìkà mà ní ẹni tó lọ sọ́dọ̀ Ṣàngó yẹn tó wá pe Ṣàngó yẹn wọ́n ní ẹnìyẹn níkà gan wọ́n ní torí pé wọ́n ní bí ayé ṣe wá lajú tó yìí bójú ṣe làdé yìí ǹjọ́ yẹ kéèyàn kan sì máa fi Ṣàngó ṣépè tó dẹ̀ mọ̀ pé fámìlì òun dẹ̀ làwọn tó ń sọ pé kó Ògún pa yìí o fámìlì ẹ̀ làwọn tó ní kí Ṣàngó pa yìí o pé ẹni máa burú o ó mà níkà nínú o
àbọ̀rọ̀ àwọ̀yè bàbá mi ó mà níkà nínú o ẹ wo bó ṣe ní confusion ògbó kó pààyàn ṣùgbọ́n ìgbà ẹni tó lọ sínú church tó sọ pé Jésù Jésù Holy Michael wá ló dá bàbá wá ló dá rẹ Holy Gabriel wá ló dá bàbá wá ló dá lórí ọ̀tá kó wá ló dá bàbá wá ló dá rẹ bàbá wá ló dá rẹ bàbá wá Holy Michael ṣáwọn balẹ̀ ó ṣáwọn balẹ̀ ó ṣáwọn balẹ̀ Jésù Olúwa wa àmín. That one is ìyẹn ò kì í ṣe nǹkan tó burú. That one is modern. Ṣùgbọ́n Holy Michael Holy Gabriel yẹn nínú Old Testament àwọn Júù ló wà kì í ṣe kò tẹ̀ tún sínú New Testament. Kò sí nínú New Testament. Kò sí nínú New Testament. I'm just telling you kólúwo kó lè mọ̀ pé Olúwo ò gẹ́ta ara ẹni mo ń try láti ṣàlàyé fún yín. Àná mo ń bá tàǹtí mi kan sọ̀rọ̀ mo make rẹ ó lọ́rọ̀ tá a sọ débẹ̀ lánàá mo wá ń sọ pé gbogbo kìíní yẹn programming ni o ìkankan náà ni àtẹni tó ka sáàmù o àtẹni tó gbóògùn jáde ìkankan náà lẹ́jọ́ ń ṣe o ọ̀nà tó lúkálukú ń ṣe ló yàtọ̀ síra wọn sáàmù old way náà ni tó ń gbé wá fún wa tiyín náà old way ni ìdá kẹ má ka sáàmù mọ́ káwọn tó lóògùn náà má gbé oògùn wọn jáde mọ́ of the two ni bọ̀tẹ́ bá ti condemn olóògùn má condemn oní sáàmù the same category náà fọ́ sí. Some years ago ara mo fẹ́ fi ṣe example yìí church tá ń lọ ń gbà náà bàbá pastor wa bàbá yẹn of blessed memory o bàbá dáadáa ni wọ́n o kò sẹ́ni tẹ́ran ara kì í lò bàbá dáadáa ni bàbá yìí torí bá tí mo wà ní school bàbá yìí máa ń fún mi lówó torí mo wà active gan ní church bàbá ló wá kó wa lọ sọ́dọ̀ pastor Falade bàbá ló gba pastor Falade sí church àbí o àbọ̀rọ̀ àbọ̀yè bàbá mi bàbá ló gba pastor Falade wá sí church àwa tí wọ́n dẹ̀ discover gift wa torí ní CAC wọ́n máa ń ṣe in-house training fáwọn ọmọ church ẹ mọ̀ pé in-house training kó tó di pọ́n báyìí ó wà ní kíní CAC bàbá pastor yìí ló wá pastor Falade yìí ló wá ń train wa láti lead bá ṣe máa ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ pastor Falade ló ń kọ́ wa ṣẹ́dẹ̀ gbogbo wa ti wá use mọ́ pastor Falade fortunately pastor Falade tó wá ní degree ṣe wọ́n pé láti jọ gbogbo àwọn pastor CAC wọn lọ school pastor Falade ní degree ó tún wá lọ sí ECWA so because of that gbogbo wa tún wá blend mọ́ pastor ju bàbá lọ àwa rí bàbá bíi àkéèkì pastor ni gbogbo wa ń ṣe kíní tẹ̀lé bóyá bàbá ń feel inferior ni àwọn wòlíì kan tó àjọwọ̀ tó wà ní ṣọ́ọ̀ṣì náà tí wọ́n kàwé bí ti pastor gbogbo wọn ṣàwájọ dìtẹ̀ mọ́ pastor Falade wọ́n á bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́ pastor yẹn àníwájú Ọlọ́run àtèèyàn this man never had sex pẹ̀lú mi ò wá mọ̀ bóyá ó ṣe o kò ṣe irú ẹ̀ fẹ́ mi rí bí mo ṣe close mọ́ so mi ò dẹ̀ gbọ́ orí lẹ́nu ẹnì kọ̀ọ̀kan nínú gbogbo àwa tá à ń tẹ̀lé bọ́n ṣe purọ́ mọ́ pastor nìyẹn pé pastor o pé ó ń bá àwọn youth ó ń bá wọn sùn nínú church which is not true pastor ò ṣe just like torí pé ṣe mọ̀ pé ó ti wá ń gé ní kíní youth torí pé ìgbà tó bẹ̀rẹ̀ sí ń kó wa tó ń train wa àwa náà wá bẹ̀rẹ̀ sí ń organize àwọn programs ṣe youth ló máa ń jẹ́ kí church grow so anything tá bá dẹ̀ ti ṣe àwa àti pastor ní gbogbo àjọ ń ṣe so tá bá organize àwọn programs táwọn ọ̀dà kíní wá ń gbà yẹn ṣe àwọn bàbá tó jẹ́ pé àwọn náà wọn ò kàwé yẹn tẹ́ pé wòlíì nìkan gbogbo ni wọ́n yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jealous one way or the other so gbà tí wàhálà yẹn ṣàwà ń ṣẹlẹ̀ ní church bí tó wá lé pastor Falade gbàtàn lé pastor Falade inú wa bí àwa kúrò pé èmi ò lọ church mo wá kúrò church yẹn kò yẹ kí n kúrò ń bẹ̀ right but torí pé wọ́n lé pastor yẹn ó dùn mí gan pé pastor yóò kò ṣẹ̀ yẹ mọ̀ pé mo sọ sí pé kò sẹ́ni tí ẹran ara kì í lò pé bàbá dáadáa ni bàbá yìí bàbá dáadáa ni wọ́n ti kú wọ́n á ti kú sí torí àgbàlagbà ni wọ́n so bàbá dáadáa ni wọ́n mi ò báyàn jẹ́ ṣùgbọ́n ẹran ara lò wọ́n parọ́ mọ́ pásítọ̀ yìí wọ́n wá lé so ńgbà tán lé èmi wá kúrò ní church so gbogbo ibi tí gbogbo àwọn mẹ́mbà wa lọ èmi ò lọ síbẹ̀ mo wá lọ sí church mi mo wá lọ sí Pentecostal tí mo lọ yẹn mo wá ní Pentecostal tí mo dé yìí mi ò ní fẹ́ mi ìfẹ́ kàn discover mi nínú church yẹn mi ì ní fi tẹ̀ nílò ẹ̀bùn má kàn máa jókòó máa ṣe ṣàdúrà kì í ṣàmì ní church ni
so ọjọ́ kan a wà ní Bible study ṣe wọ́n pé Sunday school mo máa ń dá sí kìíní wọ́n wá wò pé obìnrin yìí ṣe understand ó rẹ̀ pé Sunday school mi yẹn ló kọ́kọ́ attract wọn bó ṣe dọjọ́ kan lọ́ba ní kí n gbàdúrà bí mo ṣe gbàdúrà fún wọn báyìí bá ṣe parí ìsìn bí àwọn pásítọ̀ ṣe wá bá mi nìyẹn pé Olúwa bá òun sọ̀rọ̀ pé òun fẹ́ kí n darapọ̀ mọ́ prayer warrior pé òun rí gift yẹn lára mi meanwhile prayer warrior dẹ̀ ni mí níbi tí mo ti ń bọ̀ mo ṣàwárà ní pé mo ti gbọ́ mo ní màá lọ praise ó ní mi ò ní láti praise Olólùwà ló direct bóyá rẹ̀ ti gbọ́ ni o pé ibi tí mo ti wá prayer warrior ni mi I don't know mo ṣe darapọ̀ mọ́ prayer warrior nìyẹn so prayer warrior tí mo darapọ̀ mọ́ torí ẹ̀bùn tí mo ní tí mo gbé kúrò ní church mi ẹ̀bùn tọ́lọ́run ti fún mi láti kékeré ni kì í tẹ́ ń ṣe pé kíní ìsinyìí ni mò ń rí báyìí báyìí tí n bá jókòó báyìí tí n bá ń wá báyọ̀ sọ̀rọ̀ báyìí wọ́n á gbé fọ́tò ẹ̀ síwájú mi màá dẹ̀ máa ríran ṣé àdàmọ̀ pé níwèé ẹ̀tẹ́ bá ti wẹ́ni tó bá ti ń lẹ́bùn ìríran hot cake ní Nàìjíríà tó bá ti ń ríran so ẹ̀bùn yẹn mo wá ń lò ó wá jẹ́ kí ìyàwó pásítọ̀ torí ìyàwó pásítọ̀ náà jẹ́ ẹni tó máa ń pray ó wá jẹ́ kí ìyá yẹn fẹ́ràn mi gan tó bá fẹ́ lọ ṣe prayer tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ á pè mí á ní kí n jẹ́ ká jọ pray pé tó bá ní nǹkan tí mo rí kí n jẹ́ kóun mọ̀ èmi máa rí mo lè rí lábẹ́ màmá ló máa lọ announce ẹ̀ ní ìta gbangba ṣe mọ̀ kò sí èyí tó kàn èmi tèmi pẹ̀lú wọn bá ti jọ pray bẹ́ẹ̀ yẹn nǹkan tí n bá rí tí n bá ti ṣàlàyé fún wọn so one way or the other bí màmá yẹn wá fẹ́ràn mi gan àwọn èèyàn wá wò pé kí ló lè mú kí ìyá yìí ó fẹ́ràn mi bí eléyìí ara àwọn táwa jọ ń ṣe bí wọ́n ṣe wá lọ bẹ́ẹ̀ nìyẹn àwọn kan ti wà ní church yẹn tipẹ́ wípé ìyá yẹn kàn fẹ́ràn mi pé èmèrè tó tó mi àìláyè kò sí o wípé mo máa ń ríran o pé ṣùgbọ́n ẹ̀mí omi ni mo fi ń ríran pé ẹ̀mí omi ni mo fi ń ríran pé gbogbo ìran tí mo dẹ̀ rí ló máa ń ṣẹ wípé àṣẹ wípé wọ́n ti sín ahọ́n mi tẹ́ bá ní wọ́n ṣe parọ́ mọ́ mi ní ṣọ́ọ̀ṣì wọ́n ti sín ahọ́n pé so gbogbo nǹkan tí n bá rí ó máa ń wá sí ìmúṣẹ wípé torí bẹ́ẹ̀ ni ìyá yẹn ṣe ń gbé mi so ìgbà tí màmá yẹn wá ń travel ìyá yẹn ń lọ àwọn àtọkọ wọn travel a máa ń ṣe prayer program kan fún 30 days wọ́n ṣe wá ní wọ́n fẹ́ kí n wà lára àwọn tó máa anchor program yẹn 30 days ojoojúmọ́ ni mo ń gbàwẹ̀ kí ṣọ́ọ̀ṣì lè máa grow so tí n bá ti wá minister màá máa sàsọtẹ́lẹ̀ màá máa ríran màá máa ṣe so gbàtí kìíní yẹn wá jẹ́ kí àwọn mọ̀mọ́ àgbàlagbà ẹ mọ̀ pé nǹkan tó fi ń kó bá wa ní Nàìjíríà nìyẹn ìran àwọn mọ̀mọ́ àgbàlagbà tá a bá parí ìsìn ilé àbá mi mọ̀mọ́ mi ẹ jọ̀ọ́ ẹ ṣàdúrà fún mi kí lẹ rí ṣe mọ̀ wọ́n wí ọ̀dẹ̀ ọ̀dà pásítọ̀ bá dé láti ìlú òyìnbó àti ìyàwó pásítọ̀ láìkí mi o àwọn èèyàn wá ń ṣe testimony ní church lélẹ̀ ẹni àkọ́kọ́ dárúkọ mi pé lágbájá ó ríran báyìí fóun ó dẹ̀ rí báyìí ṣùgbọ́n báyìí lòun ṣe òun dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́tẹ̀mẹ̀dù bíyàn bíi márùn-ún ṣàdárúkọ mi ní church lọ́jọ́ Sunday ṣe tí rí nǹkan tó ṣẹlẹ̀ ní church tí mo ti ń bọ̀ bí inú ṣe bẹ̀rẹ̀ sí bí pásítọ̀ tó dá church lẹ̀ nìyẹn àwọn kan wà nínú church yẹn wọ́n bá lọ bá pásítọ̀ pé tí pásítọ̀ ò bá tètè wá ṣe tọ̀rọ̀ mi o wípé wọ́n ní mo máa gba ṣọ́ọ̀ṣì lọ́wọ́ ẹ̀ èmi tí mi ò ní intention àti dá ṣọ́ọ̀ṣì lẹ̀ mo kàn ń lo ẹ̀bùn mi bọ́lọ́run ṣe fẹ́mi ni wọ́n ṣe wá lọ manipulate ìyàwó pásítọ̀ sí ní church lọ́jọ́ tá à ń sọ yìí ní church ẹ mọ̀ pé nínú church ẹ bá ń ṣe dáadáa àwọn èèyàn wá fẹ́ràn yín ara àwọn màmá àgbàlagbà nínú church náà wá fún mi ní information ní church ní ọjọ́ tá à ń sọ ẹ mọ̀ Psalm 94 Psalm 109 Psalm 35 wọ́n dẹ̀ ń kà lé orí èmi wọ́n ń kà lé mi lórí nínú church tí mo wà tí mo ń fi ọkàn kan sin Ọlọ́run ló bá ṣe gbà pé a lọ sin Ọlọ́run ní church tí mo dẹ̀ gbà pé àmọ́ ń ṣe iṣẹ́ kínní. Psalm 35 109 Psalm 94 wọ́n ń dá orúkọ mi sí ni o kì í ṣe pé bóyá wọ́n ń kọ kẹ́kẹ́ lágbájá wọ́n ń pè orúkọ mi wọ́n sì ń gbàdúrà burúkú ni màmá yẹn wá sọ pé kí wá ni Tóyìn ṣe
lọ́mọ dáadáa yẹn, lọ́mọ ṣe kinní yẹn. So wọ́n máa ṣe wá sọ fún mi, mo wá lọ sí church, mo dúró sí ẹnu ọ̀nà, mo gbọ́ pé wọ́n ń gbàdúrà, mo rí bọ́n ṣe ń gbàdúrà tó ń ka kinní yẹn lé mi lórí, mo já wọlé. Mi ò fẹ́ dárúkọ church yẹn torí pastor yẹn padà bẹ̀ mí, ó bẹ̀ mí gan-an, mo dẹ̀ forgive wọn, but mi ò padà sí church yẹn mọ́. Mo já wọlé, mo wọlé báyìí sáàrin wọn, wọ́n ṣe ń dárúkọ mi tí wọ́n ń pè ní àárín ọ̀sẹ̀ ni, ṣọjọ́ Wednesday ní lọ́jọ́ náà, tí wọ́n dẹ̀ ń pe orúkọ mi, tí wọ́n dẹ̀ ń ka sáàmù burúkú lé mi lórí, tí wọ́n dẹ̀ ń gbàdúrà pé kí kinní kan kó ṣẹlẹ̀ sọ́ta wọn, kéléyìí kó ṣẹlẹ̀ sí wọn, kéléyìí kó ṣẹlẹ̀ sí wọn. Láìṣẹ̀, láìrò. Mo wá wò pé ṣọ́ọ̀ṣì tí mo lọ tẹ́lẹ̀ wọn ò kúkú lé mi ńbẹ̀. Nítorí ọ̀tẹ̀ ni a ṣe kúrò ní ṣọ́ọ̀ṣì. Ẹ jẹ́ n padà síbi tí mo ti ń bọ̀ o. Mo ṣe padà sí fọ́mà ṣọ́ọ̀ṣì mi nìyẹn o. Mo rà kúrò ńbẹ̀ jẹ́ mi ò tiẹ̀ ṣe rí. Mo wọlé, mo jẹ́ kí wọ́n rí mi. Mi ì dẹ̀ sọ há, mi ì sọ hó. Ṣé mọ̀ pé mi ìmọ̀ Ọlọ́run fún mi patient. Káwọn èèyàn máa ṣépè fún yín, kán máa ṣàdúrà lé yín lórí, burúkú lé yín lórí. Kẹ́dẹ̀ wọ́n ní àdúrà kinní kan. Kán dẹ̀ máa ṣe. Mo ti kọ́kọ́ dúró sẹ́nu ọ̀nà, mò ń gbọ́. Ẹni tó ń lead, tó ń tajà ara wọn tájọ wà ní prayer warrior ni. Mo dẹ̀ wọlé sáàrin wọn. Torí ìgbà tí wọ́n dijú tí wọ́n ṣe wọ̀rọ̀wọ̀rọ̀ yẹn, ìgbà tí wọ́n lajú tán ní Jésù Olúwa wa, àmín. Mo dẹ̀ ọ̀rá gbé kinní mi, mo ní bá to sender. Orí ẹni tí tẹ bá jẹ́ pé mo ṣe nǹkan èpè yìí lóòótọ́ o. Mo sọ lọ́jọ́ náà. Mo tó wáyé pé gbogbo nǹkan tí mo tí ẹ ń torí ń ṣépè fún mi, tó bá jẹ́ pé mo ṣe gbogbo nǹkan tẹ́ sọ yìí kó ṣe mọ́ mi lára. Mo ṣe wá rí tí ò bá wá ṣe tó wáyé pé nǹkan tí gbogbo tí mi ò ṣe yìí, mo ṣe rí gbogbo èpè tẹ́ iṣẹ́ yẹn, mo ló máa di ìbùkún. Mo ní lẹ́yìn oṣù mẹ́ta, nǹkan kan máa ṣẹlẹ̀ nínú ayé mi tó yẹ pé gbogbo yín máa wà shock. Gbogbo èpè tẹ́ tí ń fi sáàmù yẹn ṣe yẹn, Psalm 94, Psalm 109, Psalm 35, kò sí nǹkan tó dánú ẹ̀. Mo ní tó wá jẹ́ pé lóòótọ́ ni mo wá da ṣọ́ọ̀ṣì rú. Tó wá pé lóòótọ́ ni mo ní èrò lọ́kàn láti gba ṣọ́ọ̀ṣì lọ́wọ́ pásítọ̀, torí nǹkan tí wọ́n accuse mi fún nìyẹn pé mo máa gba ṣọ́ọ̀ṣì yẹn lọ́wọ́ pásítọ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ ni mo fẹ́ gba ṣọ́ọ̀ṣì lọ́wọ́ pásítọ̀, wípé mo fẹ́ gba ojúṣe pásítọ̀ máa ṣe, nígbà tí àwọn pásítọ̀ ló ń travel out, wọ́n dẹ̀ ní ká bá wọn manage church. Kì í ṣe pé pásítọ̀ dé tí mo wá sọ pé bóyá èmi ni mo fẹ́ wá di ìyá ìjọ àbí nǹkan kan. At my own time, mo give ẹ̀ sílẹ̀ láti serve. But nítorí pé that period tọ́lọ́run fi ń lò wá yẹn, àwọn èèyàn rí result tó yà wọ́n lẹ́nu. The next thing dẹ̀ ni pé ẹ dẹ̀ conspire. Ẹ ní mo máa gba ṣọ́ọ̀ṣì yẹn lọ́wọ́ pásítọ̀ kan tètè rí sí mi. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe. Ẹ wá ń fi Psalm ni mo ń sọ yìí o. Psalm 94, Psalm 109, Psalm 35. Wọ́n kà á lé mi lórí. Wọ́n tún ṣe ń kà á, kì í ṣe pé wọ́n sọ pé wọ́n ń dá orúkọ mi sí ní Pentecostal church. Wọ́n á wò pé ṣèbí kérúbù la máa ń sọ ní ṣọ́ọ̀ṣì pé gbogbo alábẹ́là kó lúwa bá wa ṣe àwọn tó ń tàbẹ́là. Eléyìí tún ju tọrọ àbẹ́là lọ. Èsì tí mo fún wọn lọ́jọ́ náà nìyẹn. Bóyá ìtìjú yẹn ló yẹ kí ìyàwó pásítọ̀ padà wá bẹ̀ mí. Tó ní pásítọ̀ ṣàfẹ́ rí mi, pásítọ̀ ṣàfẹ́ rí mi, pásítọ̀ ṣàfẹ́ rí mi, pásítọ̀ ṣàfẹ́ rí mi. Mo dẹ̀ wá tí mo dẹ̀ dé church. Ta parí ìsìn lọ́jọ́ Sunday, mo wá lọ sí church lọ́jọ́ Sunday lọ́jọ́ náà. Inú gbogbo àwọn èèyàn dùn, àwọn ọmọ arúgbó yẹn ní ọmọ àwọn ti dé o, má lọ o, kíní kan o. A parí ìsìn, mo lọ sí ọ́fíìsì, mo lọ bá pásítọ̀. Pásítọ̀ ní òun apologize fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Òun ò ṣe findings tó. Ni mo dẹ̀ wá sọ pé èmi ò bínú sí yín, mi ò bínú. Èèyàn máa ń gbọ́n sí náà nílé ayé yìí ni.
ìkan nínú àwọn pásítọ̀ ṣe sí ẹ̀kúkú lè mọ ṣọ́ọ̀ṣì náà, mo kàn dárúkọ ẹ̀ ní ẹ̀ lè mọ̀. Pásítọ̀ ṣe sí wá pè mí láti mo kúrò lọ́dọ̀ pásítọ̀, ó ní kí ló ṣẹlẹ̀. Mo ní senior pásítọ̀ pè mí, mo ní wọ́n báyìí. Pásítọ̀ ṣe sí náà wà níbi tí wọ́n ti ń gbé mi gégùn lọ́jọ́ náà. Mo ní senior pásítọ̀ pè mí. Pásítọ̀ ṣe sí wá sọ fún mi pé ó ní kí n má padà wá mọ́. Bóyá òótọ́ àwọn kan ní bóyá ó envy mi ni o, àwọn kan ní kíní o. Ó lóun máa advice mi pé kí n má padà wá sí church yẹn mọ́, wípé trap náà fẹ́ set fún mi, pé nǹkan tí wọ́n fi lè kóra wọn jọ láti máa ka sáàmù òdìlé mi lórí, pé kí ni mo tún fẹ́ padà wá ṣe ń bẹ̀. Ó ní ìgbọ́dọ̀ wá, ó ní ìgbà tó sọ pé kí ni decision mi, mo ní mo máa padà wá sí church, ó ní kí n má padà wá mọ́. Ìbéèrè tí mo ń béèrè ni pé àwọn tí wọ́n wá ń ka sáàmù òdì, tí wọ́n ń dá orúkọ mi sí sáàmù, tí wọ́n ń pe orúkọ àwọn ará Hebrew pé kí wọ́n bà ti ọ̀tá mi jẹ́, ẹ jọ̀ọ́ kí ni ìyàtọ̀ nú àwọn yẹn àtẹni tó gbórúkọ yàn lọ sí ọ̀dọ̀ àwọn míì pé ẹ jọ̀ọ́, àtẹni tó gbórúkọ mi tó gbórúkọ yàn lọ sí ìdí Ògún àbí tó gbórúkọ yàn lọ sí ìdí Ṣàngó tó sọ pé lágbájá ṣẹ̀ mí o, àbí tó lọ sọ́dọ̀ èṣù tó lọ fẹ́ jọ́sùn èṣù pé èèyàn kan ṣe òun o, kéṣù bá òun ṣèdájọ́ fún. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń wò mí, kí ni difference? Kí ni difference láàrin wọn? Àwọn tí wọ́n gbé orúkọ mi, tí wọ́n gbé orúkọ mi, tí wọ́n ń ka sáàmù lé mi lórí ní church, tí wọ́n ka Psalm 34, Psalm 35, 94, 120, 109, tí wọ́n kà lé mi lórí. Tó wá wọ bàtà, wọ́n ní kán ṣe bàtà wọn, kán pa pàṣípàrọ̀. Tó ní pé kí ìṣelòdì kó máa bá ayé ọmọ wọn, kì í ṣèmi o. Níjọ́ náà tó ń ṣẹ́ èpè tí mo rìn sáàárín wọn. Kí ni ìyàtọ̀ nínú wọn àti ẹni tí èèyàn ṣẹ̀ tó wá lọ sí ìdí èṣù, tó lọ lọ́dún èṣù tó ní pé èṣù o, àdín ni mo wá fún ẹ yìí o, lágbájá ló rán mi sí ẹ o, bá mi ṣe, mo ti sọ fún pé o kì í jàdí o, bá mi ṣe bọ́ṣẹ́ ṣe ṣojú. Ẹ jọ̀ọ́ kí ni ìyàtọ̀? Ẹ ṣé bàbá mi, kí ni ìyàtọ̀ láàrin wọn? Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè nítorí pé Ifá ní ẹni tó bá ṣòótọ́ ni mọlẹ̀ ń gbè. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, after 3 months nígbà náà, Ọlọ́run ra Toyota Tàṣẹ fún mi. Tó yẹ pé bówó yẹn ṣe wá gan mi tiẹ̀ mọ̀. The money just nínú owó ní owó mo ti mú. Nínú owó ni mo ti mú owó tí mo fi rà, kì í ṣe pé bóyá mo lọ yá owó o, pé bóyá mo ṣe ń san lóònù padà. Mo rà ó tún níṣẹ́, ó tún ṣẹ́kù. Tó lè pé inú ogún ojú mi ni o. Nígbà náà. So ìgbà tí òjò bá mi gbé mọ́tò mi dé láti Kútọnú, mo wá wá lọ sí church kan, mi ò wọnú church lọ́jọ́ náà o. Lẹ́yìn tí mo ti wá kọ́ driving, ṣe understand, tí mo wá kọ́ bọ́n ṣe ń wa mọ́tò, mo wá wọ́n ṣe ètò, wọ́n ṣe program, mo wá wa mọ́tò lọ sínú church compound, mo wá wá lọ sínú compound church, mo wá kí àwọn èèyàn, mo bọ́lẹ̀, àwọn tó ń bú mi, àwọn tó ń gégùn fún mi, tó ń ṣe kinní yẹn, mo kí wọn. Wọ́n ní àṣẹ wá bá a ṣe sí lẹ́ni, àwọn ní mi ò ṣe sí o, mo ojú tẹ̀ ń kàn mí báyìí o, ṣùgbọ́n ẹ̀yin tèmi ẹ̀ lè máa ṣe nǹkan, mo tún fún wọn lówó. Kán lè mọ̀ pé èpè wọn o, gbogbo àdúrà tó ń gbà lọ́jọ́ náà kò ṣiṣẹ́. Àbí? Kán lè mọ̀ kádùrà wọn yẹn gbà gidi gan àbí? Torí tó yẹ kádùrà wọn yẹn gbà, nǹkan tó ń fẹ́ ni pé kọ́ta mi kú náà, báwo lẹ ṣe máa láìṣẹ̀ láìrò. So irú mùmú fọ́lọ́ mùmú yìí, òun ni a fẹ́ kó máa ṣẹlẹ̀ mọ́. So fún Olúwo láti máa wá bú, nǹkan táwa dẹ̀ gbọ́ nínú ìṣẹ̀ṣe ni pé àwọn òrìṣà ti wá, wọn ò ń ṣèké. Tẹ́ bá lọ fẹjọ́ èèyàn sun òrìṣà wa ń sìn, pé kó òrìṣà wa kó ṣèdájọ́ fẹ́ nìyẹn. Àwọn òrìṣà wa o, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ń wá tipá ti pọ̀.
àbẹ́yìn ò mọ báwọn èèyàn ṣe máa lọ ìdí èṣù tán á lọ máa fún láti tá máa purọ́ èṣù á ti pa many people. Ifá ní ẹni tó bá ṣe òótọ́ ni mọ̀lẹ́ ń gbé irúnmọlẹ̀ is just. So tó bá lọ sí ìdí èṣù tó lọ parọ́ pé lágbájá kan olóníkó wá fún ládìín ó lè jẹ́ ìwọ gan lèṣù máa padà wá ṣe torí ìwọ ó lọ parọ́ ni bọ̀ èṣù mọ̀ pé irọ́ ló ń pa. Ó lè jẹ́ ìwọ onáṣe máa sọ pé àṣe mí ṣe ra ẹ̀ ó lè jẹ́ ìwọ yẹn gangan tó wá gbé àdín lọ ìdí èṣù yẹn lèṣù máa padà ṣe. Bẹ́ẹ̀ ni kíní yìí kí ló ṣẹlẹ̀ báyìí ó lọ sídìí Ògún ó lọ parọ́ mọ́yán èèyàn bẹ́ẹ̀ ó lè jẹ́ ìwọ yẹn ni Ògún máa padà wá ṣe torí pé ó fẹ́ lọ bá tẹni ẹlẹ́ni jẹ́ ni. bó tẹ bá wá ń pírèsì àwọn pásítọ̀ tó ń ka sáàmù òdì àbáwọn tó ń di tírà léèyàn lórí tẹ láwọn yẹn wà òkè tẹ wá kọ̀ndẹ́mù ṣẹṣẹ both of them they are aiming at killing àtẹni tó lọ sí church tó lọ sọ pé Olúwa bá mi pa alápàtà ọ̀run o máa dúnbú ẹ̀ máa dúnbú ẹ̀ máa dúnbú ẹ̀ wọ́n máa ń gbà gan sí èsì o ẹ̀yin alápàtà òde ọ̀run o ẹ máa dúnbú ẹ̀ ẹ máa dún. ẹ máa dúnbú ẹ̀ ẹ máa dúnbú ẹ̀ ẹ̀yin alápàtà ọ̀run ẹ máa dúnbú ẹ̀ ẹ máa dúnbú ẹ̀ ẹ máa dúnbú ẹ̀. Ìkọ̀ọ̀kan náà ni gbogbo yín ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé àwọn tí bí ń lo lókà ìwọ ń lo ti àwọn Júù ẹ̀yin méjèèjì you are aiming at pé kán pààyàn. Education tá ń fún Olúwo nìyẹn tí Olúwo tó wà lórí àpèrè àwọn baba ńlá tí Olúwo a máa bu ẹnu àbùkù lu àwọn baba ńlá ẹ̀ tó dẹ̀ jẹ́ pé àwọn tólúwo dẹ̀ wá ń pọ́n léyìí ojú wa ò fọ́ o gbogbo aláṣìírí nǹkan àrí tuntun wọn ń pa ń sí o táwọn baba ńlá wa báyìí o ìtàn la gbọ́ o a ò rí wọn o àwọn tó kó wa lẹ́rú lọ́sàn tán burúkú fún wa o àwọn eléyìí à ń rí wọn káàkiri bọ́n ṣe ń yin bọ́ǹbù kiri o. à ń rí wọn bó ṣe ń yin bọ́ǹbù kiri àwọn Palestine àti Israel nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìjà Palestine àti Israel àwọn Iran nísìn wọ́n ti lọ gbèjà ọmọ ìyá wọn nínú ẹ̀sìn ṣe máa dúró àwọn Júù tí wọ́n ti pa. mo wà ní gúrùpù kan àwọn Júù ni a jọ wà ní gúrùpù yẹn ọjọ́ tí wọ́n ń bọ́ǹbù Israel ìkan nínú àwọn rábáì tájọ máa ń ṣe kínní tájọ máa ń ṣe group tíṣì àánú rábáì yẹn ṣe mí ó ṣe move kúrò ní UK lọ sí Israel ni but a ní online ṣe mọ̀ pé àti ìgbà ọ̀rọ̀ yẹn máa lè ṣe program papọ̀ mọ́ kínní yẹn ó di máa yẹn wọ́n pa ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ mẹ́ta ló bá ogun Palestine àti Jew yẹn lọ ṣé ẹ rò pé máa yẹn lè wà òkè mọ́ kéèyàn bímọ mẹ́ta àti ìyàwó gbogbo wọn ó dẹ̀ bógun lọ òun nìkan ṣoṣo ló survive. bí àwọn Iran ṣe bí àwọn ti Palestine náà báwọn náà ṣe ń páì bẹ́ẹ̀ náà ni àwọn Júù tó páì àsọ ìgbà yẹn wọ́n ti lọ bí 11 million. nǹkan tí mo try láti sọ ni pé ní ìgbà tí kinní yẹn ń ṣẹlẹ̀ àwọn Lebanon torí wọ́n sọ pé nínú oral history wọ́n ní Laban tó ń pè ní ẹ̀gbọ́n Rebecca òun ni baba ńlá àwọn Lebanon
Laban ṣe mọ̀ pé Laban Rebecca ni ló bí Isaki. Rebecca ló bí Isaki. Rebecca ló bí Isaki. Isaki ló bí Jacobu. Jacobu ni bàbá àwọn Israel. Ọmọ Ísọ̀ Jacobu Isaki bí Ísọ̀ àti Isaki bí Ísọ̀ àti bẹ́ẹ̀ ni bàbá mi. Ísọ̀ ó bí throwing bob and down bẹ́ẹ̀ ni you are right. Wọ́n ṣe yìn wọ́n. Isaki òun ló bí Ísọ̀. Ísọ̀ àti Jacobu. Ísọ̀ àti àwọn ọmọ Ishmael tí wọ́n ní wọ́n jìjọ fẹ́ra wọn. Ṣé wọ́n ní Ísọ̀ fẹ́ ọmọ Canaanite inú àwọn òbí ẹ̀ odò. Àwọn ọmọ Ishmael yẹn àwọn ló di Palestine. Ìran Ísọ̀ ni wọ́n. Palestine Ísọ̀ ìran Ísọ̀ ló di Palestine. Ísọ̀ àti Ishmael. Ṣé wọ́n ní Ísọ̀ fẹ́ àwọn Canaanite ó tún fẹ́ Ishmael. So àwọn Palestine náà ọmọ Ibrahim ni wọ́n. Ọmọ Ibrahim ni wọ́n láti ara Ishmael àti Ísọ̀ tó jẹ́ twins brother Jacob. Laban òun ni bàbá ńlá àwọn Lebanon. Ẹ wá wò ó. So àwọn ọmọ Ishmael àti ọmọ Ísọ̀ àti àwọn ọmọ Jacob wọ́n bẹ̀rẹ̀ sí ní para wọn. Ẹni tó bí Jacob òun ló bí Ishmael. Ibrahim ló bí Ishmael. Òun náà ló bí Yakubu. Òun ló bí ṣé Yakubu ni Jacob. Òun ló bí Isiaka. Ibrahim ló bí Isiaka. Isiaka ló bí Yakubu àti Isau. Ṣé ẹ mọ̀ pé tẹ́ bá ka ìtàn wọn ẹ rí pé wọ́n máa ń fẹ́ra wọn. Ìdílé náà wọ́n máa ń fẹ́ra wọn ni. Wọ́n máa ń fẹ́ra wọn ni. Àwọn ìran ọmọ Ísọ̀ àti ọmọ Jacob àti ọmọ Yakubu àti àwọn ọmọ Ishmael ni wọ́n jọ ń para. Àwọn tó wá jẹ́ ọmọ ìyá àti ìyá wọn níbi tí ìyá wọn Ísọ̀ àti Yakubu ti wá ìyẹn làwọn Lebanon. Àwọn ni wọ́n wá tún kó ìbọn tó wá ran àwọn ọmọ Ísọ̀ àti ọmọ Ishmael lọ́wọ́ láti pa àwọn ọmọ Yakubu. Tí wọ́n dẹ̀ ń para wọn lọ. Tí wọ́n ń pa ara wọn lọ nínú ẹ̀sìn. Wọ́n dẹ̀ sọ pé ọmọ ìyá àbí kí la pè wọ́n. Ká ti wá mú ẹ̀sìn kúrò ìran kan ní gbogbo wọn. Ìran kan ní gbogbo wọn. Àwọn tó wá láti Iran tí wọ́n sọ yẹn tẹ́ bá ka ìtàn ní Persia ṣe bẹ́ẹ̀ ká kí wọ́n sọ pé àwọn ọmọ Júù wọ́n lọ sí Persia tí wọ́n ní Ẹ́sítérì ó di ayaba Àdásà tán ló di ayaba ní Persia. Àwọn ìran yẹn tí wọ́n ti wá di Mùsùlùmí àwọn ni wọ́n wá ran àwọn ọmọ Ísọ̀ àti àwọn ọmọ Ishmael lẹ́rú láti fáyà àwọn ọmọ Yakubu torí pé wọ́n pa ọmọ ìyá wọn nínú ẹ̀sìn. So but kì í sọ̀rọ̀ lọ síbẹ̀ ẹ̀dẹ̀ kì í rí nǹkan tó wrong nínú gbogbo yẹn. Àwọn ẹ̀dẹ̀ ṣe máa gbé ògo fún pé láìláìláìlá. Ṣé ẹ fẹ́ encourage àwọn future generation wa káwọn náà di violent people ni? Torí tó bá ti ń rí bẹ́ẹ̀ lọ tó bá yá àwọn ọ̀dọ́ wa náà wọ́n á rò pé nǹkan tó dáa ni. Àwọn ọmọ Ìwó náà á kó bọn wọ́n á náà fẹ́ lọ pa àwọn ọmọ Ifẹ̀ nínú ẹ̀sìn. Àti rí sáyẹn recently tí wọ́n ń ju òkò sí palace nífẹ̀ẹ́. Wọ́n ń jókòó sí palace nífẹ̀ẹ́ wọ́n dẹ̀ sọ pé àlàwákúbàr 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 àbí kìí ṣe kan tó ń sọ nìyẹn nígbà tó ń jókòó sí palace nífẹ̀ẹ́. That is the level of indoctrination
èmi ò dẹ̀ tí ì rí bí kankan tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ti lọ sí pálásì tí wọ́n lọ sọ̀kò sí pálásì tí wọ́n kígbe pé Ògúnyè Ògúnyèmọyè Ògúnyèmọyè kéṣùgbà 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 èèpà òrìṣà èèpà òrìṣà àbọrú àbọyè o àbọyè bọ ṣíṣẹ èmi ò rí rí o ẹjọ ẹni tó bá rí kó bá mi fi kọ́mẹ́ǹtì síbẹ̀ o. ibi tí àwọn oníṣẹ̀ṣe àbí káwọn Christian kọ́ máa ṣe crusade pé àwọn ń ṣèsọjí táwọn oníṣẹ̀ṣe tán wá wọ yàtọ̀ sí nínú fíìmù Mount Zion torí nínú fíìmù Mount Zion àwọn Christian lè máa ṣe nǹkan àwọn oníṣẹ̀ṣe á débẹ̀ wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa pe ògèdè wọ́n á máa pe ọ̀fọ̀ tí pásítọ̀ yẹn bá sọ pé ní orúkọ Jésù gbogbo àwọn oníṣẹ̀ṣe yẹn wọ́n á ṣubú wọ́n á ní wọ́n ṣubú níwájú Báálì àpótí ẹ̀rí ṣubú níwájú Báálì yàtọ̀ sí nínú fíìmù Mount Zion àbí nínú fíìmù àwọn other Christian ẹ jọ̀ọ́ ẹ sọ ibi tó ti ṣẹlẹ̀ tí àwọn mùsùlùmí tí wọ́n ti ń ṣe ọ̀tọ̀ ń ṣe yídì táwọn oníṣẹ̀ṣe tó wá ku ọṣọ tó ń mú aṣọ tó ń da kinní borí tó ń borí tó ń gbé kinní dání tó ń gbé ìrọ̀kẹ́ Ifá dání àbí táwọn olóògbóni tó lọ síbẹ̀ àbí àwọn Ọlọ́bàtálá tí wọ́n débẹ̀ tán ní eríwo yà àyàgbó àyàtọ̀ tó bẹ̀rẹ̀ sí ní dàbẹ̀rú tó ń sọ pé kéṣùgbà 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 Ògúnyèmọyè Ògúnyèmọyè Ògúnwò ẹjọ́ àbọrú àbọyè àbọrú àbọyè mo ń bèrè question kò sẹ́ni tó comment ẹjọ́ tẹ bá ń gbọ́rọ̀ mi lóòótọ́ ẹ bá mi sọ pé yes or no ẹ bá mi sọ pé ṣé ẹ ti rí ibi tí oníṣẹ̀ṣe tó bá jẹ́ pé no ni mo fẹ́ rí no tẹ bá dẹ̀ ń gbọ́ mi Idris Ọpẹ́yẹmí ibo ló ti ṣẹlẹ̀ kọ ìlú náà ibi tí àwọn Muslimu ti wà ní yídì tí oníṣẹ̀ṣe kò yé mi ibi tí àwọn oníṣẹ̀ṣe okay if it is no okay if it is no then I have to delete that yes that's why I'm asking you a further question ibi táwọn oníṣẹ̀ṣe tí àwọn Muslimu ti ń ṣe nǹkan àbí táwọn Christian ti ń ṣe open ground gbàtà wà ń kékeré tá a bá lọ ṣèpàgọ́ ní ṣọ́ọ̀ṣì àti bàbá la máa ń tẹ̀ kò tí ì sí ojú lílà ọ̀lù tí ì sí microphone la dẹ̀ máa gbé táwọn máa kọrin àwa yìn ọ́ Ọlọ́run wa àwa jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa àwọn mìíràn jẹ́wọ́ wípé Ògún lọ́lọ́run wọn àwọn mìíràn jẹ́wọ́ wípé Ṣàngó lọ́lọ́run wọn àwọn mìíràn jẹ́wọ́ wípé Ọya lọ́lọ́run wọn ṣùgbọ́n àwa jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa àti wọn máa bú wọn pé èṣù tẹ́ o Jésù tíjọba gbogbo agbára Jésù tètú tó jíǹde èṣù tẹ́ o Jésù tíjọba ọba mímọ́ ṣe lérí ayọ̀ èṣù tẹ́ o ó ti tẹ́ èṣù tẹ́ o gbogbo orin tá a máa ń kọ èṣù ti tẹ́ ìwúlálálá ìwúlálá ó ké bí ẹran ó ké èṣù láàlú mi ò bú ẹ òjò torí Ọlọ́run mo kàn fi sọrin dáadáa tá a máa ń kọ ńgbà ẹ ní o wọn ló ké bí gbogbo orin yẹn la máa kọ wọn kò sí àwọn eléṣù wọn dẹ̀ ń gbọ́ pẹ̀lú microphone la fi ń kọ o wọn ò dẹ̀ wá àtáàkì wa. ìta gbangba náà ti máa ń ṣe yídì tó bá ń ṣe yídì tó ń gbé microphone gbà mí ẹ̀rí tó á tún máa bú àwọn olóòṣà ibi táwọn olóòṣà gan tún nífẹ̀ẹ́ dé olóòṣà bí àtúbà yín lọ yídì a nítorí pé fámìlì òun jẹ́ muslim á lọ bá aṣọdún á wà ń bẹ especially àwọn ọlọ́ṣun ẹ̀ẹ́dẹ̀ ní rí pé kán á torí bẹ́ẹ̀ kán máa da yídì rú Olúwo ò dẹ̀ ní rí yẹn ǹjẹ́ àwọn oníṣẹ̀ṣe kán wá ṣí àti bàbá ń sìn kán wá gbé microphone kán bẹ̀rẹ̀ sí máa bú mọ̀ọ́mọ̀ kán máa bá ànábì mọ̀ọ́mọ̀ pé ànábì mọ̀ọ́mọ̀ o àwọn oníṣẹ̀ṣe ni mò ń sọ yìí o wọ́n ṣe program wọ́n wá ń bú ànábì mọ̀ọ́mọ̀ pé ànábì mọ̀ọ́mọ̀ ọmọ 59 years
tó ti ń ṣe kòkòríkò ọmọ ọdún méje ṣé ọmọ ọdún mẹ́fà náà pé Aisha nígbà tí wọ́n gbé Aisha báwo la ṣe mọ̀ ẹ̀yin lẹ sọ fún wa pé ọmọ ọdún mẹ́sàn-án ni Ànábì bẹ̀rẹ̀ sí í ṣe skosko pẹ̀lú Aisha ṣùgbọ́n ọmọ ọdún mẹ́fà ni wọ́n ti gbé Aisha fànàbì sí ń bẹ̀ ẹ̀yin náà lẹ padà sọ fún wa pé ọmọ ọdún mẹ́sàn-án ni wọ́n ti ń ṣe ṣùkùṣùkù bámbám fún Aisha káwọn oníṣẹ̀ṣe kan wá organize program báwa ṣe ń bú kinní yẹn bí àwa ṣe máa sọ pé èṣù tẹ́ ta máa bú Ògún ta máa bú Ògbóni pé Ògbóni ò mọ̀ pálá ìrọlá Jésù làwa ń jẹ Ògbóni ò mọ̀ táwọn ṣe káwọn yẹn wá máa bẹ̀rẹ̀ sí ń kọrin kọ́ máa bú mọ̀mọ́ ṣé wọn ò ní wá sọ̀kò síbẹ̀ ṣé wọ́n lè ṣe fún 2 hours kí ibẹ̀ tó wá dàrú ṣé wọ́n lè ṣe fún 2 hours kí ibẹ̀ tó wá dàrú kán gbé microphone kán máa gbé Ànábì mọ́mọ́ ṣépè bí a ṣe máa ń gbé àwọn baba ńlá wa ṣépè tó yẹ pé a máa tún pray gan pé kí wọ́n káwọn ogun ọ̀run ìyá àwọn ogun ọ̀run àwọn òyìnbó kó bá wa di àwọn baba ńlá wa ṣé oníṣẹ̀ṣe lè ṣe fún 2 hours ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi ẹ bá mi comment ṣé oníṣẹ̀ṣe lè ṣe fún 2 hours tí àwọn muslim ní wá dàbẹ̀rú ṣé oníṣẹ̀ṣe lè wà ń bẹ̀ for 2 hours kán máa sọ pé gbogbo nǹkan tó ń sọ ojú pé kán máa bú Ànábì mọ́mọ́ káwọn muslim tó bá wá dàbẹ̀rú thank you my brother wọ́n ní no ṣùgbọ́n mùsùlùmí lè organize 1 week program kó dẹ̀ yẹ pé láti Monday wọ́n á fi Monday bú Ọbàtálá wọ́n á fi ọjọ́ kejì bú Ọ̀rúnmìlà wọ́n á fi ọjọ́ kẹta wọ́n á fi bú Ṣàngó wọ́n á fi ọjọ́ kẹrin wọ́n á fi bú Ọ̀ṣun wọ́n á fi ọjọ́ karùn-ún wọ́n á fi bú Yemọja kò dẹ̀ sí oníṣẹ̀ṣe kankan tó máa wá oníṣẹ̀ṣe kan bá kàn kọjá kàn máa lọ tiẹ̀ ni so tó bá jẹ́ pé àwọn baba ńlá wa wọn ò fi lẹ́gẹ́sì yẹn sílẹ̀ fún wa bó lẹ́rù pátí kọ́ because ẹ bá ń purọ́ pé ẹ̀sìn Islam ló wá kọ́ wa ní sùúrù ni mò ń sọ ẹni tó bá fẹ́ dáṣọ fún sọ́rùn èèyàn tọrùn ẹ̀nà kan wò náà ẹni tó bá fẹ́ dáṣọ sí ọrùn èèyàn tọrùn ẹ̀nà kọ́kọ́ ń wò àwọn tá a kọ́ ìwà pẹ̀lẹ́ lára wọn kò yẹ kán lọ máa bọ́ǹbù káàkiri Israel ṣì ń bọ́ìlì lọ́wọ́lọ́wọ́ báyìí kò yẹ káwọn Lebanon kò yẹ kí wọ́n tún kó bọ́ǹbù lọ ṣùgbọ́n ó yẹ kán lọ parí ìjà ni ó yẹ kán sọ pé ṣéèdì ń dì yín ni ẹ rántí Ọlá Ibrahim tí ó so gbogbo wa pọ̀ ẹ rántí pé okó kan ló bí gbogbo wa àti Ismaila àti Isiaka bàbá kan ló bí wọn àtàwọn ọmọ mi tó ní bàbá bí àwọn ọmọ Kètúrà gbogbo wọn káàkiri bẹ́ẹ̀ ẹ̀yin Palestine àti ẹ̀yin ọmọ Yakubu Isa àti bàbá yín Yakubu ìbejì ni wọ́n Ismaila ẹ̀gbọ́n Yakubu ẹ̀gbọ́n Isiaka ni kò wá yẹ kó jẹ́ pé ṣebí ìpè àlàáfíà ló yẹ kó máa pè bọ̀ kí ni wọ́n tún ṣe ìpè ogun ṣe àwọn pé bàbá kínní sọ bàbá Muideen wọ́n sọ pé ìjà tí wọ́n ń jà wọ́n ní bí pọ́n kú ni wọ́n ní kì í ṣe ìjà ẹ ṣe bàbá wa wọn lọ máa dàbẹ̀rú ni ẹ ṣàpọ̀ nǹkan tí bàbá Muideen Bello sọ ó ní ìjà tí wọ́n ṣẹ̀wọ̀n káwọn yẹn ṣẹ̀wọ̀n káwọn ní nọ́ọ̀tì wọ́n sì ń ṣe bí àwọn ará òkè ará ilẹ̀ Lárúbáwá ẹ gbọ́ nǹkan tí bàbá Muideen sọ ó ní lọ́dọ̀ tiwa náà ti máa sọ pé ìjà tá à ń jà bí ká kú ó ní ṣùgbọ́n ní ọ̀dọ̀ tiwọn ìjà yẹn kẹ́nìkan kú fẹ́nìkan ni ẹ wá sọ fún mi pé Ibrahim fi lẹ́gẹ́sì rere ńlẹ̀ Ibrahim ò fi lẹ́gẹ́sì tó dá sílẹ̀
I refuse to be programmed. Mi ò mọ Ibrahim rí. But nínú Bible gan Ibrahim jagun. Ká tiẹ̀ wá yọ yẹn kúrò. Ìran ẹ̀ kí ló dé tó fà jẹ́ pé ìran ẹ̀ ló ń para wọn. Tó bá jẹ́ pé ó fi legacy tó dá sílẹ̀. Kí ló dé tó fi jẹ́ pé ìran ẹ̀ ló ń para wọn. Dẹ̀ tó jẹ́ pé nínú Bible a ò gbọ́ pé àwọn Kènánáìtì bára wọn jà kó tó di pé Ibrahim wá sọ́dọ̀ wọn. Ìgbà tí Ibrahim dé la gbọ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí kógun jà wọ́n. Ẹ lọ tún Bible yín kà. A rí kà nínú Bible pé àwọn Kènánáìtì o wọ́n ti ń gbára wọn jà kó tó di pé Ibrahim dá àárín wọn. Wọ́n ní Ibrahim kọ́ ọmọ ogun 380 láti lọ rescue Lot. Bó ló ti rí ọmọ ogun òdèlú onílù òdè tí lọ́mọ ogun 3. Wọ́n ní láàárín àwọn ọmọ ogun ẹ̀ ó kó 380. Bíbélì sọ fún wa pé ó ní ọmọ ogun. Èèyàn kò lè máa pajá lọ́bọ̀ fún mi mọ́. Common sense jẹ́ kí n mọ̀ pé Ibrahim gan ò kì í ṣèyàn rí. Mo sọ́ọ̀rì gan láti sọ. Ibrahim tó ń pọ́nlé yẹn Olúwo kì í ṣèyàn rí. Ibrahim greedy. Ibrahim wà self-centered. Ibrahim jẹ́ ingrate. Ó jẹ́ aláìmoore ẹ̀dá. Ó jẹ́ ẹni tó jẹ́ pé ẹni tó bá ràn lọ́wọ́ òun ló máa ń padà ṣe. Ebi ni wọ́n ló pa Ibrahim lọ sí Egypt. Ibrahim wá sí Israel. Àwọn ará Canaan ni wọ́n gba Ibrahim lálejò. Ibrahim wá sùn lóru. Ta ló wà ń bẹ̀ ńgbà tí God sọ fún pé kó lọ gbẹ́bọ? Ibrahim wá gbé ẹbọ sí ìlú tó ti lọ ṣe àtìpó. Ipe tó bá dọjọ́ iwájú káwọn ọmọ òun kílù yẹn kó di tàwọn ọmọ òun. Ọmọ ẹ̀ wá kọ̀wé pé God kan òun ló sọ pé kí ìlú yẹn di ìlú bàbá tèun. Kì í ṣe ará ìta o. Àwọn ará ìlú yẹn Ifá ò sọ fún wọn. Àbí kí nǹkan mi sọ pé wọ́n ń dá fáńbẹ̀ mú kan sọ̀rọ̀ ni. Bọ̀láyé àtijọ́ gbọ́n ló mọ̀ nǹkan fi wádìí. Nǹkan kò sọ fún wọn pé ìlú yìí o ó sì máa di ìlú onílùú o. Ṣùgbọ́n Ibrahim náà wá sọ fún pé ibẹ̀ máa di tiẹ̀. Àwọn ọmọ Ibrahim wá ebi tún wá pa àwọn ọmọ Ibrahim. Ebi pa Ibrahim lọ sí Egypt. Wọ́n gba Ibrahim. Ebi pa ọmọ ẹ̀ Yakubu lọ sí Egypt. Débi pé wọ́n tún fún Ibrahim ní obìnrin. Ebi ló pa Isiaka àti àwọn ọmọ ẹ̀ lọ sí Egypt. Àwọn Egypt fún wọn lóúnjẹ, wọ́n ṣe gbogbo ẹ̀. Wọ́n tọ́jú Mósè bí ọmọ tiwọn. Kí náà wá padà fi san fáwọn Egypt? Wọ́n pa wọ́n bá ṣe kàánú àbí kí lásán. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lo agbára. Wọ́n náà somi dẹ̀jẹ̀, wọ́n ṣe gbogbo ẹ̀. À ń hèlì nǹkan tí ò dáa. Wọ́n mú gbogbo orí àkọ́bí wọ́n bẹ́ dànù. Wọ́n láti Egypt wọ́n á bẹ̀rẹ̀ sí ní bẹ́ orí àwọn èèyàn tí tán fi dé Israel. Gbogbo àwọn tó wà nílùú yẹn wọ́n pa yìí gbogbo wọn. Ẹ̀dẹ̀ wá níran dáadáa nìran yẹn. Títí dìsìn wọ́n dẹ̀ yìí ń jagun lọ. Ìwọ Olúwo wá ń sọ fún mi pé àwọn yẹn bẹ́tà àwọn baba ńlá tèmi. A ò gọ̀ mọ́. Àwọn èèyàn wá wo fíìmù wa kí ló dé? Ṣé wọ́n tún ti silence wa ní ṣé wọ́n tún ti reduce viewers wa tó dábàá ti ṣe show tó go kìíní báyìí tá bá tún pa ṣe míì wọ́n á kàn tún déédéé ṣe kìíní wa ni. Facebook lè tún ti suspend wa ká má mọ̀. Torí wọ́n ti ẹ̀sọ́ kankan fún mi níjọ́ wo wọ́n send ẹ̀ sí mi pé àwọn máa tún restrict mi o tí n bá pé mo lo orin 100 mo dẹ̀ kàn fi promote 100 ni. Mo fi orin yẹn mo fi promote 100 ni o. Mo fi promote 100 ṣẹ̀wọ̀n táwọn èèyàn bá tún gbọ́ ni o. Mo dẹ̀ ti máa ń lò tẹ́lẹ̀. Wọ́n wá test mi pé copyright. Pé màá padà lọ ka kinní yẹn torí mo show tí mo ṣe last tí mo lo orin ìpìlẹ̀ ọ̀rọ̀ kó má yẹ pé bóyá torí bẹ́ẹ̀ náà tún ṣe restrict mi báyìí. People are watching. Okay. So kí ni mò ń try láti sọ ni pé Ibrahim ò ní legacy tó dáa. Legacy burúkú ni Ibrahim fi sílẹ̀.
ẹ jẹ́ ká tún brain wa rò. Kò sí nǹkan tó dáa, kò sí legacy gidi kan tí Ibrahim fi sílẹ̀ ju pé káwọn ọmọ Ibrahim, àwọn tó bá ti build civilization wọn, àwọn ọmọ Ibrahim á lọ ba bẹ̀ jẹ́. Tí wọ́n bá kógun physical jà wọ́n bẹ̀, wọ́n á kógun ọpọlọ jà wọ́n. Ìtẹ́ ká yọra wa kúrò nínú ìdè Ibrahim. Mo mọ̀ pé Olúwo máa fún mi lésì o, kò kàn ní dárúkọ. Olúwo máa ń fún mi lésì, mo máa ń wo show ẹ̀, ó máa tún stage another show, kò kí ń dárúkọ mi ni, but ó máa ń fún mi lésì. Ẹ jẹ́ ká yọ mental Ibrahim, jẹ́ ká yọ kúrò lọ́pọlọ wa. So Ibrahim tó ń pọ́nlé yẹn Olúwo, kò èèyàn ibú, bẹ́ẹ̀ ni máa sọ pé àwọn bàbá ti wájú lórí ibú, Ibrahim gangan ló lórí ibú. Olórí ibú first class ayé àtọ̀run ni Ibrahim yìnyẹn. Kò fi legacy tó dá sílẹ̀. Oko ẹ̀ ó kan, àtọ̀ tó ń jáde nínú oko ẹ̀ bá àtọ̀ kíkan ni. Tí ò bá kan, báwo làwọn ìran yẹn á ṣe máa para wọn dè ní? Tí wọ́n pa ara wọn gidi gan. Tó wáyé pé bẹ́ẹ̀ làwọn bàbá wa ṣe wicked, ìgbà tán gbẹ̀sìn àjèjì wá yẹn, gbogbo àwọn tó wá sọra wọn di wòlíì tán di ìròlé ló yẹ kán ti pa wọ́n dànù náà. Ó yẹ kán ti pa gbogbo wọn dànù, òun ò pa wọ́n dànù. Agbọ́nù tán báwọn bàbá àpọ́sù ṣe lọ ń ba nǹkan ìṣẹ̀ǹbáyé jẹ́, tí Mósè Orímọládé tó lọ ń ba nǹkan ìṣẹ̀ǹbáyé jẹ́. Mi ìwà clear pẹ̀lú tọ̀ṣọ́fà, bọ̀ mo gbọ́ ti Mósè Orímọládé, mo dẹ̀ gbọ́ ti Babalọ́lá dáadáa. A dẹ̀ sì gbọ́njú bá báwọn Christian ṣe máa lọ jó nǹkan. Great grandma mi ó ní kinní kan tó ń sò sí ẹnu ọ̀nà ilé wọn, àwọn náà kọ́lé yẹn o, màmá tó bí màmá mi, màmá Adémóyègún, ilé wọn àwọn náà kọ́lé yẹn, òun ló kọ́. Ó wá so upstairs ní kinní ìsàlẹ̀ yẹn, àbáwọlé wọ́n so kinní síbẹ̀ bíi security, ṣe understand, ṣé àwọn ọmọ yìí máa ń ṣe láyé àtijọ́, báyà wọ́n ti so kinní yẹn sínú ilé pé kó lè má wọlé àbí kí nǹkan burúkú má ṣẹlẹ̀. Àǹtí mi, ara àwọn ọmọ màmá yẹn, màmá ẹ̀ òun ló next sí ẹnìkan ló wà láàrin màmá ẹ̀ àti màmá mi. Àǹtí mi fẹ́ wòlíì kérúbù. Wọ́n wá sílé grandma, wọn àtọkọ ẹ̀ bọ́n ṣe wọṣọ funfun wá nìyẹn. Wọ́n dẹ̀ já kí ó rẹ̀ pé lẹ́yìn màmá ti kú ńgbà yẹn kẹ̀. Wọ́n dẹ̀ já kíní yẹn, wọ́n dáná sun gbogbo nǹkan tó ń so kọ́lé yẹn pátá ni wọ́n já tán dáná sun lọ́jọ́ náà. Mi ì lè rántí orin tí wọ́n kọ mọ́ o. Wọ́n já gbogbo ẹ̀, wọ́n sun gbogbo ẹ̀ pátápátá. Màmá tó fi nǹkan kọ́lé, ṣèbó nídìí tó ṣe fi kọ́lé àbí? Ara ìyà tó ń jẹ wá ń sí nìyẹn. Mo ṣe sọ pé address problem tó ń bá wa jà. Ibrahim, ìjọ tí gbogbo wa ti mọ ibi tó gun wá ti wá, ọjọ́ yẹn lórí wa máa pé. Àwọn baba ńlá wa wọ́n ní technology, ó lè jẹ́ gbálẹ̀ náà máa gbé sínú ilé, àbò abúlé tó bá dá oko wọn, ó ní nǹkan tó ń fi protect oko wọn. Kò sí ìwà burúkú bá lé ayé ṣẹ̀ ni o. Ìwà burúkú bá lé ayé ṣẹ̀ ni. Ìgbà tẹ́ tẹ̀lé Ibrahim, gbogbo yín ò protect oko yín mọ́. Protect nǹkan ìní yín mọ́. Ẹ fẹ̀jẹ̀ Jésù ṣọ́kù. Ẹ̀jẹ̀ Jésù o. Ẹ̀jẹ̀ Jésù ni mo pè. Ẹ̀jẹ̀ Jésù máa bò. Fi iná ẹ̀mí mímọ́ gbé mi ró. Omi ara rẹ̀ wẹ̀ mí o. Ogun ayé mi di tẹ́ mọ́lẹ̀ ṣe bàbá lógo. Ẹ fi kúlé àláwù. Ẹ fi protect oko yín ọ̀ǹtú. Fọ̀ǹtú síbẹ̀. Wọ́n tó wá ti ọ̀ǹtú yẹn tó bá ti lọ dà sóko yẹn kò sí ọ̀kan tó máa ṣẹlẹ̀. Àwọn Fúlàní kọ̀ọ̀kan náà nìyí náà, àlá àtẹ́ ń pè làwọn náà ń pè. Àwọn náà wọ́n dẹ̀ wá ń wá sóko. Ẹ wá ń blame ọba, ẹ ń blame ìjòyè, ẹ ń blame àwọn èèyàn. Ó ní mo ṣe sọ pé ọ̀rọ̀ security individual ló máa play, olúkálùkù ló máa dorí ẹ̀.
so ṣé láyé àtijọ́ yẹn ṣáwọn bàbá wa ló dá àwọn èèyàn sóko tó ń ṣọ́ oko ńgbà náà? Gbogbo àwọn alálẹ̀ tó ń protect ìlú tí ò kì máa ń jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sáwọn ará ìlú, àwọn ọba ò mà bọ wọ́n mọ̀. Ìmí gan wọ́n ti dáná sun ojúbọ ìmí. Ṣèbí nígbà tí wọ́n ń ṣe láìla nífẹ̀ẹ́ ìjọ sí ìbọn lọ dáná sun òrìṣà, ìbọn àrí tán dáná sun, tán lọ sójú ìbọn tán dáná sun nígbà ìjà tó ṣẹlẹ̀ nífẹ̀ẹ́. Bàbá kínní fake babaláwo àbí bàbá Peter Fatomilola àbí pastor prophet Peter Fatomilola, Jésù Tómilọ́lá ní jàre. Bàbá Jésù Tómilọ́lá, Peter Jésù Tómilọ́lá, ó ní èṣù ìlàrẹ tí wọ́n gbé, ó ní kí ló ti ẹ̀yìn dé nífẹ̀ẹ́. Ṣé àwọn ará Ifẹ̀, ṣé ìgbà tí èṣù wà ń bẹ̀ tí ò sí kankan, ǹjẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ sì ṣé òun ló ń ṣẹlẹ̀? Gbogbo ẹ̀yin ọba, nǹkan tó yẹ kẹ́ ṣe kí ìlú tùbà kí ìlú tùṣẹ, ẹ ṣe mọ́. Ìlú òtùbà, ìlú òtùṣẹ, ẹ wá ń fi blame sórí ẹnìkan. Ṣé ẹnìyẹn lá máa bá yín lọ, àwọn lá máa bọ́ba ìlú bọ òrìṣà? Nígbà tí àwọn ọba gan sọ pé Ṣàngó kú pátápátá, Ọ̀yọ́ àwọlẹ̀ ó kú pín, ọba rìṣà ó kú ta agbára rẹ̀, Jésù ló lájíǹde, ọba ni Jésù, kò sẹ́ni tó dé ládé tán kọrin. Wá ìtẹ̀ṣe wa ń blame Ààrẹ Ọ̀nà Kakanfò pé kò bá yín ṣọ́ oko. Ṣé Jésù ò tó ń ṣọ́ gbogbo ilẹ̀ wa ni? That's the question. The name above name, orúkọ tó borí orúkọ. Mo gbé Jésù mi dé, mo gbé Jésù mi dé o, mo gbé Jésù mi dé o, alágbára ni. Ní orúkọ Jésù kí gbogbo ekún kó máa wólẹ̀ ni. Àti Fúlàní o, àti gbogbo wọn kó máa wólẹ̀ ni. When I see the blood, I pass over. So kí ló ṣẹlẹ̀? Kí lẹ ń pè onírìṣà wọ́n ti pa wá tán o, onírìṣà kí lẹ ń ṣe, kí lẹ ẹjọ́ bo ni Jésù wà, kí ni Jésù ń wò o? Orúkọ Jésù kò máa sí kí lẹ ń dọ̀ yín sọ yìí kẹ́? Bulletproof lórúkọ Jésù náà. Oh, yes, like Akeregbe, yes, it's just like Akeregbe, yes. Ó kéré báyìí. My auntie burnt it, she burnt it. Auntie mi ló burn yẹn. Onírìṣà. Nígbà tẹ́ dúró lórí Jésù àpáta ayérayé, ilẹ̀ mìíràn yẹn ò ní rí. Kò yẹ kẹ́ tí ẹ máa accuse anybody. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára mà ní Bíbélì pé olólòdó ló sá wọ bẹ̀ ó sì là. Ó ní the name of God is a strong tower ní now. Àpáta ńlá ni. Mo ti fi Jésù ṣe ààbò mi láyé o, mo ti fi Jésù ṣe ibi ìsáàdì mi. Ààbò tó dáná látayé dọ̀run, ààbò táyé kò lè kọjú sí. Àpáta ìdìgbòlù ní Jésù mi o, ẹni bá kọlù àrùn wóńwó, ẹni bá ṣe bọ̀lọ̀ àlọ́lọ́lọ́. Nígbà tẹ́ ẹ dúró lórí Jésù àpáta ìdìgbòlù. Tó yẹ pé lórí Jésù Ògún is powerless ẹ̀dẹ̀ pẹ́sẹ̀ tí wọ́n ń sọ pé àwọn kan ò wá bá yín protect oko. Kí bo ni Jésù wà, bólẹ̀ mímọ́ wà. Michael tó níjà tẹ decree Michael pé kó máa jọ́ kínní yín. Tẹ́ẹ̀dẹ̀ nígbàgbọ́ tó strong.
tó yẹ pé ẹni tó bá ti gbẹ́kànlé tó bá ti ní Jésù ti lóhun gbogbo. wá ìtẹ́ ṣe wá dúró lórí Jésù. òdí ọmọlá báwo ni Jídé. wá dúró lórí Jésù yẹn ẹ tí wá ń blame àwọn èèyàn ẹ wá ń blame ẹ náà ṣáwọn gan lágbára tó Jésù ní ṣáwọn kìíní ni níwájú ọba tó jọba lọ. ẹni tó ní gbogbo wọn ní Jésù lọ́wọ́ rẹ̀ ló wà bàbá lọ́wọ́ rẹ̀ ló wà gbogbo agbára Jésù lọ́wọ́ rẹ̀ ló wà. nígbà tẹ́ dẹ̀ ṣe ẹ dá oko ẹ dẹ̀ hand over oko fún Jésù ẹ tí wá ń blame èèyàn pé Fúlàní ò pé Fúlàní wọ oko tó yẹ pé bẹ́ẹ̀ ṣe gba oko yẹn ẹ dedicate ẹ fún Jésù ní straight. ẹlòmíì bó ṣe kọ oko yẹn máa gbé pásítọ̀ lọbẹ̀ wọ́n á ṣe prayer sí wọ́n á rí àbẹ́là síbẹ̀ wọ́n á ṣe gbogbo ẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń blame àwọn kan pé wọ́n wá bá yín ṣọ́ oko tẹ́ ti gbé kí Jésù máa bá yín ṣọ́. àwọn àfáà wọ́n ní Ìwó nígbà kan wọ́n ní wọ́n rí tírà sí Ìwó pé tírà ló protect Ìwó ẹjọ́ kí ló dé táwọn ará Ìwó òṣì lọ máa ti rí àwọn tírà yẹn mọ́kò ń sìn ibi tẹ́ máa ti mọ̀ pé illusion ni kò sí tírà ọkọ ṣé tí máa rí pé tẹ́ máa ti mọ̀ pé irọ́ ni wọ́n ń pa fún wa nìyẹn. ní ìgbà àwọn ní ogun fẹ́ wọ Ìwó àwọn ará Ìwó wá lọ rí tírà sí igun mẹ́rẹ̀ẹ̀rin Ìwó ẹjọ́ ṣé ìmọ̀ tírà yẹn ṣó ti wá disappear báyìí kí ló dé tí àwọn àfáwọn òṣè lọ máa rí tírà wọ̀nyẹn sí gbogbo oko. kán lọ máa rí àwọn tírà yẹn sí gbogbo oko wọn. tírà yẹn ti tó wa náà àbí mo kúrò Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ẹgbẹ́ aláwù tó bímọ ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tó dàbí Allah. ó yẹ kí gbogbo kíní simple gbogbo ilé ìta tiẹ̀ wáṣẹ̀ wá ń jà pé kíní kan ẹnìkan kò yẹ ká blame ara wa àti ní ọ̀nà tí àwọn bàbá wa tó ti fi jagun rí láyé àtijọ́ ni àwọn bàbá wa ti fi tírà sí igun mẹ́rin ìlú tó dẹ̀ jẹ́ pé àwọn ológun ò lè wọ̀lú yẹn so kí ló wá dé tí àwa ọmọ wa lè lọ rí tírà ṣe bí ṣé ìmọ̀ yẹn ti tán ni ìmọ̀ yẹn ò lè tán náà ṣe wọ́n máa ń pass ìmọ̀ ni from one generation àwọn àáfàá wa kí wọ́n lọ rí tírà mọ́ àwọn oko wa. ẹ lọ rí tírà mọ́ àwọn oko kẹ máa mú blame lórí àwọn alálẹ̀ mọ́ àwọn tó dẹ̀ jẹ́ oníṣẹ̀ṣe náà káwọn náà lọ gbé ògùn sóko tiwọn àbí kọ́ gbèsù síbẹ̀ gbogbo kíní yìí simple ẹ̀yin ẹ gbé tírà sí tiyín ẹ lọ rọ ọ̀ǹtú àwọn ọ̀ǹtú póríṣiríṣi o ṣe àwọn káwọn náà bá àwọn àfáà gbé aláwọn ẹ̀gbọ́n tó jáfàá wọn á họ ọ̀ǹtú yẹn ó dín bọ́yìn máa ń ṣe bóyá wọn á lọ fi sóko ni àbí kán rí tírà kan àbí kán ṣe kíní kan kán ọ̀ǹtú kán ṣe gbogbo ẹ̀ kán gbé sí kíní àwọn ọ̀ǹtú kan àtọ́ ní gbogbo orúkọ 99 àlá yẹn náà máa fi hàn kán fi gbogbo orúkọ 99 aláwù yẹn kán fi hàn ọ̀ǹtú yẹn kán lọ dà sóko. ẹ jọ ṣe mo make sense 99 name of Allah ẹ fi ọ̀ǹtú sóko. Exactly. They have their way of protecting their own farm. You are right. And kò sí ọkọ tó dẹ̀ ń ṣe wọ́n. Ṣé wọ́n sọ pé kò sólè? Ó lè ti wà láyé wáṣẹ̀ lóyè lè ti wà. Because sísì gan ẹ ń try láti sọ fún wa gan sí pé àwọn èèyàn manpower ó ju agbára Allahu àtàgbára Jésù lọ nǹkan tẹ́ ẹ̀ ń proof fún wa ń sìn nìyẹn. Time ti lọ òun fẹ́ lọ ṣe nǹkan o mo ẹ̀ líbó láti stop kìíní kí n má lọ miss nǹkan tí fẹ́ ṣe. nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún wa ń sìn ni pé agbára àwọn èèyàn bí mo ṣe wà yìí ẹ̀mọ́ pé mi ò lágbára ń sìn bí àwọn OPC bí àwọn Àgbẹ̀kọ̀yà àwọn kí lorúkọ àwọn tó jẹ́ traditional kìíní yẹn tí wọ́n nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún wa ń sìn ni pé agbára wọn ju ti Allahu lọ.
ẹ ń sọ yẹn fún wa nípa that's nǹkan tẹ́ ẹ sọ nìyẹn náà because àwọn nǹkan tó simple tí ọ̀ǹtún lè ṣe títíra lè ṣe leléyìí náà wọ́n rí tí wọ́n bá fi orúkọ ó ní nǹkan tó ń lọ ọ̀ǹtún yẹn 99 name of Allah ni tó máa fi ń ṣe wọ́n á ṣe ọ̀ǹtún yẹn báyìí wọ́n á dẹ̀ ṣe wọ́n á dẹ̀ lọ dà sóko ìdún á dẹ̀ máa lọ bó dẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ Jésù náà máa ní kọ́ kà dìgbà 70 ó láwọn sáàmù tí wọ́n máa kà psalm 90 sìn ẹni tó bá ń gbé níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo òun ni yóò máa gbé abẹ́ Olódùmarè èmi ó fi Ọlọ́run pé wọ́n ní ààbò àti odi mi wọ́n kà yẹn psalm 121 èmi yóò gbé ojú mi sórí òkè wọn ní níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá kíyèsí ẹni tí ń pa mọ́ kí tó gbé ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kí tó gbé Olúwa ní olùpamọ́ mi Olúwa ní ààbò rẹ ní ọwọ́ ọ̀tún rẹ orí kì yóò pa ọ́ nígbà ọ̀sán tàbí òṣùpá nígbà òru ẹ lọ kà á sí bẹ́ẹ̀. He's a mighty God. He's a mighty power. Because pé lè tẹ́ ń ṣe é sìn ẹ̀ ń sọ fún wa pé wípé àwọn wọ̀nyẹn gan àwọn Àgbẹ̀kọ̀yà àwọn OPC agbára wọn ju ti Allah lọ tẹ́ ẹ̀ bá lè engage pé kí Allah kó ṣiṣẹ́ ẹ̀ tẹ́ wá nídìí èèyàn láti bá Allah ṣiṣẹ́. Bàbá Fádàrí ẹ má pa mí o wọ́n ní best friend Jésù wọn ló lè ní mi tẹ̀lé rẹ́rìn ó nílé ní ni wọn yóò pàdé mi ní paradise ẹ má ṣe mí léṣe bí tí mo wà yìí àbí kọ́ activate orúkọ Jésù jẹ́ ju ògùn lọ ó jẹ́ orúkọ Jésù jẹ́ ju ògùn lọ yóò jẹ́ agbára kíní kan lórúkọ Allah wọn máa dòkú lọ agbára kágbára tó yáyé mi lẹ́nu lórúkọ Allah wọn èlò ẹnájì Allah. kẹ́ ẹ lo àwọn agbára iná bó bẹ́ ṣe ń dìkírì wọn yẹn àwọn alápàtà òde ọ̀run kí wọ́n ya sóko yẹn àwọn ìjẹ́ kọ́ wá ṣe iṣẹ́ wọn àti wá jẹ́ pé ẹ̀kọ́ tó wá jẹ ni o bí ṣé ọ̀rọ̀ tó fẹ́ àbí bíbẹ̀ ẹ̀kọ́ ẹ̀yẹ máa gà wá ẹ̀yẹ máa gà wá àti gbọ́n ayé máa gà wá bèbí ti ṣẹ́jú bẹ́ẹ̀ni kò sí ó ti wó pátá ẹ má gà wá fún gbà ẹ dáhùn kékeré ẹ demonstrate agbára yẹn ṣé òkè tẹ bá demonstrate agbára yẹn gan ó máa pe èrò ó máa mú báyìí sọ pé láìsí àmì ṣèbí nínú báyìí bá ṣe kà ní pé àwọn àmì ni wọ́n rí táwọn èèyàn fi tẹ̀lé Paul kìkìdá Paul gan abẹ́ ẹ̀gbọ́n kan tán ló ń ṣe ni irú àwọn mántù tí wọ́n máa ta máa ń ra ṣọ́ọ̀ṣì gbà yẹn mántù 500 ya mántù kẹ́dẹ̀ so mọ́gi ní ṣọ́ọ̀ṣì ẹ kàn mú mántù yẹn mántù of miracle so tẹ bá ti dáko ṣáà lè gé gbogbo igi oko ṣán so mọ́ igi kan ní oko ń bẹ̀ kẹ wá wo nǹkan tó máa ṣẹlẹ̀ so mántù mọ́ ṣàdé òórẹ́ yẹn ṣẹlẹ̀ so mántù mọ́ yes 1,000 shall fall at your side 10,000 and shall not come near thee ẹ claim àwọn ìlérí wọ̀nyí náà èmi ti gbójú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá mo gbójú mi sókè mo rí Jésù níbẹ̀ tó wí fún mi pé ire ayọ̀ choir ní mi for long time àtàlàáfíà ní fún mi nínú ọdún yìí ẹni tí ń pa ọmọ ẹni tí ń pa ọmọ ẹni tí ń pa ọmọ kì í sùn bẹ́ẹ̀ kì í tó gbé ẹjọ́ ẹ torí Ọlọ́run nídìí security guard òkè olè apá ọ̀tún Jésù tó
Jésù tó fún wa. Orúkọ làlàlàlà lórúkọ Jésù. Kí lórúkọ rẹ̀? Orúkọ lọ́ba tó lànà létí òkun pupa, ọba tó kó àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò lóko ẹrú. Agbára ìgbàanì. Ẹ wá ń bú OPC, ẹ wá ń bú àwọn Àgbẹ̀kọ̀yà. Kò yẹ kẹ́ máa bú kankan nú wọn torí Jésù ju gbogbo wọn lọ. Who are they? Ṣé báwọn agbára OPC yẹn agbára ayé ni wọ́n gbé dání, agbára asán? Ọ̀rọ̀ náà ò tiẹ̀ tí kí ni yóò yé mi dáadáa náà. Agbára ayé agbára asán ló wà lọ́wọ́ àwọn OPC náà. Agbára ayé agbára asán ni wọ́n ní. Agbára tó yẹ pé kò lè dúró níwájú Jésù. Àbí o. Agbára ayé agbára asán òun làwọn APC gbé dání. Agbára tí ò lè stand kò lè stand Jésù. Òun ni ó wà ní àwọn OPC gbé dání. Ẹ̀jẹ̀ wá ní pé kí wọ́n fa agbára tí ò lè stand Jésù ní kí wọ́n fi gbà yìí. Ẹ wo àsìkò ti lọ. Mo dúpẹ́ fún ẹ̀yin tẹ́ farabalẹ̀ wò mí ò mí mọ nǹkan tó ṣẹlẹ̀ tán tó reduce kíní wa. Ó lo òṣì làwọn pípò yìí. Facebook tó máa ń ṣe náà máa ń ṣe. Wọ́n ní mo lo fídíò 100 bí pé mi ò kọ disclaimer sí. So I don't know. Bóyá àwọn náà tún reduce ẹ̀ tán jẹ́ ó lọ. That's their own headache. Wàá dúpẹ́ ẹ̀yin tẹ́ fara bàbá. Bẹ́ẹ̀ ni bàbá Fádàrè ẹgbẹ́rọ kìnìún àti ejò ńlá lè máa fẹsẹ̀ tà mọ́lẹ̀. It's true. Kò dẹ̀ ní ṣe nǹkankan fún yín. Kìkì ìlérí tó wà ní Psalm 91 yẹn gan tó. Kìkì ẹ̀ tó Psalm 121. Ó ti tó. Ó ní bí wọ́n bá ń la omi kọjá, èmi ó pẹ̀lú rẹ. Bí wọ́n bá ń la iná kọjá, Àìsáyà nìyẹn. Ẹ wá ní káwọn tó gbágbára ayé dání agbára asán. Ẹ wá ń blame àwọn tó gbágbára ayé agbára asán dání pé wọn ò ṣe ẹ̀ṣọ́ yọkọ́ tó ṣe. Ẹ̀yin tẹ́ gbé agbára tó yẹ pé ẹ̀yin kankan lẹ gbé agbára tó borí agbára tó yẹ pé agbára tó borí agbára ṣókòrò pòpòpòpòpò sí márí bábábábábá ékèrè kàkà. Wọ́n ṣe sójà ìsọ̀rọ̀ àwa náà ń fèdè fọ́ bá àti ẹ̀ mọ̀ súnmọ́ ẹ̀. Wọ́n dẹ̀ sọ fún wa gbà yẹn wọ́n ní tá bá ti lè fèdè fọ̀ báyìí wọ́n tá bá ti ń fèdè fọ̀ pé the kingdom of Satan is falling. Ẹ wá láwọn tó gbágbára ayé dání àwọn tó gbágbára asán dání tó jẹ́ pé tẹ́ bá ti pàṣẹ tẹ́ bá ti fèdè fọ̀ báyìí gbogbo oògùn tó gbé dání ó ti bàjẹ́. Ẹ wá láwọn ní kó máa defend lẹ́yìn. Ṣé ẹ rí pé ń fi Jésù gan àti Allah fi ṣe yẹ̀yẹ́. Ẹ wo. We are putting the show to an end because of time. I'm going somewhere. So, ẹ̀rí mi báyìí. Aṣọ ẹ jẹ́ kí n lọ múra. Àsìkò ti lọ. Mo ní láti ṣe before. Bẹ́ẹ̀ ni, it's powerful in the book, in movie, but in reality, it's so powerful. It's so powerful. Ẹ wá ní káwọn tó lágbára yí agbára asán. Ẹ ní káwọn nìkan wá. Èmi gan mọ̀ pé mo tiẹ̀ máa sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn. Ẹ wá ní agbára asán, agbára ayé. Òun lẹ fẹ́ kàn máa fi ṣọ́ ilẹ̀ yín. Lẹ́yìn ọmọ Jésù. Ọmọ ogun Jésù. Ẹgbẹ́sẹ̀ tó kè ẹ tì ṣùgbọ́n ọmọ ogun Jésù. Ẹgbẹ́sẹ̀ tó kè. Kí wá ní Holy Michael ń ṣe? Kí ni Holy Gabriel ń ṣe? Kí ni Holy Uriel ń ṣe? Michael jagunjagun tó gbé idà dání. Ẹ wò ó ẹ ń fọ́nbù o ẹ ń fọ́nbù sẹ́ẹ̀ ẹ wá ní káwọn tó wà ayé àwọn asán àwọn tó gbé agbára asán dání àwọn lè wá ń gbójúlé wá ń bú àwọn tó gbágbá èyí tẹ́ gbójúlówó ojúlówó agbára. I can do all things in Christ that strengthens me. Èmi lè ṣe ohun gbogbo nínú Jésù ẹni tó fi agbára fún mi.
olùbùkún Ọlọ́run abẹ́ ti gbàgbé ni Corinthian ni I can do all things in Christ. What are you saying? Even àwọn tó wà Nàìjíríà, àwọn tó wà lábroad gan ẹ need láti lọ Nàìjíríà. Ẹ lè decree níbí yìí. Ẹ lè pàṣẹ ń bí á dẹ̀ máa dún lé. Atẹ́gùn ló ń bá ṣiṣẹ́. Àwọn tó lè wà nílé náà, bóyá àwọn wòlíì wa, irú àwọn wòlíì tán wà nínú agitation, kàn pàṣẹ kí àṣẹ yẹn kó dẹ̀ ṣiṣẹ́. Èwo wá ni ó jẹ́ wòlíì. Ó ṣẹ̀tù wá ń blame pé èèyàn kan ò protect ẹ. Ìwọ̀n tó lágbára, tó ní super power. Ẹ jàre. We putting the show to an end. Ẹ ṣé gan ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa. Àsìkò ti lọ. Mi ì tẹ́wọ̀ pé màá pẹ́ tó yìí. Love you all. Ó dìgbà kan náà.